normal life, jumping from one party to the other. Chairman sir, àwa òṣìṣẹ́ Da Silva Group of Companies, abayinyo fún ayẹyẹ ọjọ́ ìbí yín tẹ́ ń ṣe lénìí. You're welcome. Ṣé rí ráńpẹ́ tá a ṣe yìí, a ṣe ní àti fi ẹ̀mí ìmoore hàn fún gbogbo akitiyan yín lórí wa. Long may you live, sir. Amen. Happy birthday. Happy birthday, sir. Happy birthday, sir. Happy birthday, sir. Happy birthday, sir. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Shadi. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Daddy. Happy birthday to you. Ladies and gentlemen, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo yín. Ẹ wo, inú mi dùn púpọ̀ ni. Béèyàn bá ń gẹṣin nínú mi báyìí, ó dá mi lójú pé ẹṣin yẹn ò lè kọsẹ̀. I mean, I appreciate this. Thank you, sir. Ẹ wá rí, ẹ̀yin lẹ ní ilé iṣẹ́ yìí o. Tí ò bá sí ẹ̀yin kò sí mi. Ẹ̀yin gangan lòpó tó mú lérò. Ojú ò ní tì yín. Relationship wa ò ní bàjẹ́. My able general manager. Thank you, sir. My PA and brother. Auntie Tinuke. Mr. Johnson. Sir. Senior driver. Yes, sir. Aton daddy driver. Yes, sir. Eyo Abolore. And you too, Lekon. Yes, sir. I appreciate all of you. Ṣé mo dúpẹ́, but ẹ má gbàgbé o. Ṣé iná mọ̀ pé bó ṣe máa mọ ló máa mọ. Kò sí ọdún tí mi ò kí ń celebrate àbí? Yes, sir. Nítorí èní bọ́ sí weekday ọjọ́ iṣẹ́ òun ni mi ṣe tí lè ṣe nǹkan kan sí àmọ́ a máa ṣe ní weekend. Mo mọ̀ pé ẹ gbàgbé wípé àtèmi àtọmọ mi ọ̀rẹ́ Olúwa la jọ ń share the same date. Bí ẹ ṣe ń ṣe fún mi lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà wà ní school báyìí tí wọ́n ń ṣe fún, but àpapọ̀ gbogbo wa àṣẹ wa tọ́jú ara wa ní weekend nílé lágbára Ọlọ́run. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Daddy. Happy birthday to you. Hip, hip, hip.
Very good. Anyway, ìfẹ́ kan tẹ́lẹ̀ náà, mo mọ̀ wípé àfẹ́jù lọ́ọ̀yà tó mòye ni ẹ́. I appreciate that. Thank you. In fact, o capture gbogbo bó ṣe wà lọ́kàn mi kí Will mi rí bẹ́ẹ̀ náà lórí ṣe. So kí wá ní next stage right? Since tí ẹ ní any objection sí any part or content of the will. Really? Okay, sir. The next stage now, kó tó di pé a kó wọn lọ sí probate ní pé kẹ́ bẹ̀rẹ̀ sí sign wọn sir one after the other. Okay. Yes, sir. All right, sir. Okay. Yes, sir. Okay, thank you very much, sir. So, Chief, mo máa ní suggestion kékeré kan. Ṣé mọ̀ pé minor ni ọmọ tá à ń sọ̀rọ̀ nípa yìí? Kó má bàa dàbí pé àmọ́ṣẹ́ dáadáa gẹ́gẹ́ bí amòfin. Mi ò bá suggest pé ká tún ní visual evidence láti back Willie up. Ẹni tó ń gbìyànjú àti sọ ni wípé nítorí ọmọ kékeré lọmọ yẹn. Bẹ́ẹ̀ni. Ká ṣe bí fídíò. Exactly. Tó jẹ́ ẹnu mi ni máa fi sọ gbogbo ọ̀rọ̀ yẹn. So that kò ní dàbí pé under duress ni iṣẹ́ mọ àwọn èèyàn kan máa lọ contest yẹn. Ó dà mi ní objection. So ṣètò báyìí máa rí cameraman kó wá yá. Mo tẹ̀ ti ṣètò yẹn sílẹ̀. Mo kàn fẹ́ gba consent láti ẹnu yín ni kó tó di pé mo invite cameraman yẹn wọlé sá. Ìyẹn wà bí. Ẹ kó má bọ̀ ká yẹ ká sọ bá ká gbogbo ẹ̀. Ohun tí mo fẹ́ ni mo fẹ́ yẹn. Ohun tí mo fẹ́ ni mo fẹ́ yẹn. Ó yẹ kọ́ọ̀lì. Ẹ jẹ́ kí n okay. Set table yìí tán ni ẹ̀dẹ̀ mọ́ pọ́ ọmọ yẹn lọ sí school kẹ́ ṣe kí á fún wọn. Ẹ ǹlẹ́ o. Ẹ káàárọ̀. Ẹ ǹlẹ́ mọ̀. Mr. Àtọ̀dá. Ẹ àwa nu mọ̀. Ṣé wàá pa? Yes ma. Àwọn ọmọ yín náà lè wá wò. Bẹ́ẹ̀ni. 100 sọ fún lọ́wọ́. Yes ma. Ẹ ǹlẹ́ mọ̀. Ẹ káàárọ̀ ma. Olórí oko. Àgbétẹ́. Ẹ kẹlẹ́ mọ̀. Káàárọ̀ aya mi. Yes, ma. Ṣé dáadáa la jí? Àlàáfíà ma. Ọmọ mi dà. Èmi ti mọ̀ pé ọmọ yín náà lè wá wò. 100 sọ fún lọ́wọ́. Ok, tó bá ti ṣe tán kó wá jẹun mo ti set table. Ok, mo ti gbọ́ mà. Ó lè ní owó fọ́mọ Ádámọ̀. Ìyẹn fẹ́ni tí kádàrá ẹ̀ bá bẹ̀ mú Ìbàdàn òsàn ẹ̀ ó sáré ìlú Èkó. Ìyẹn tí kádàrá ẹ̀ bá bẹ̀ mú Ọbìlì Alámì ìnà ọba ẹ̀dá. Táyọ̀. Ṣé wọ́n pẹ́ tó bẹ̀ yìí? Ọ̀rẹ́ Olúwa. Good morning. Ọ̀rẹ́ Olúwa. Akọni da Silva. Ẹ wo jẹ́ kí n sọ fún ẹ, my dear. Sit here. Forget about your age. Gbàgbé ọjọ́ orí ẹ. Ìwọ ni dáàdi gbogbo wa pátápátá. Yes, you occupy a very unique position in this family. Ṣàmì márùn. Táyọ̀, kí ló dé tí o bá ọmọ mi dé bọ́tìnì ìdókè? À ń kánjú ni mà. Má máa kánjú ṣerú ẹ̀ o mọ̀ pé ó ní láti máa dress smart. Ok ma. Ó yá, big mom mi ní kó máa bọ̀ lọ́dọ̀ wọn pé kó wá jẹun ṣùgbọ́n wọ́n ti set table ẹ̀. All right, love you. Ó yá, mo lọ sọ́dọ̀ big mom mi. That's my son. I know, sweetheart. There you go, bọ́tìnì ìdókè náà. Okay. Chef, good morning. Yeah, honey. Which one do you prefer, sir? I prefer the juice. Bread. Yes.
ni bébì kékeré àbí. Yes, ọkọ mi. All right, my dear. Kí ni mo ní mo fẹ́? Mo kó àwọn files kan sí ọ̀dọ̀ ẹ̀ mbẹ̀. Okay. Wàá bá mi transfer sí apartment ìyálé ẹ̀. Okay. Torí bẹ́ẹ̀ ni máa fàbọ̀ sí tí n bá ń bọ̀ láti ọ́fíìsì. Okay. Okay. Of course, ayẹyẹ Èkó, ayẹyẹ Ìbàdàn náà ni. Kàkà kọ́mọlùbọ̀. Bó ṣe kórìí gan. Mo gbádùn ẹ̀. Ẹ má jẹ́. Okay. Jẹ́ kí n máa lọ. All right. Have a nice day. Okay, dear. Pẹ̀lú ọkọ mi, God bless you. Hurry up. Bàbá o. Bó ni? Ẹ kú sí mi àná. Àná ọ̀dà. Èmi náà rí bẹ́ẹ̀. Mọ wà pa. Ṣé rí tẹ̀sí pa mọ́tò lọ́wọ́lé lánàá yẹn? Lèmi gan fi mọ̀ pé ti wà pa gan. Táìpọ̀ òdúró sọ́nà ni wọ́n kọ́ dànù. Ẹ pa mí dànù. Èmi gan ò ní dúró tíbi tẹ́ máa fi pa mí dànù fún ìyá mi. Ẹ fẹ́ dé méjì papọ̀ lẹ́ẹ̀kan. Eléyìí ni ọ̀sọ́mọgbọ́mọ gbìn, ọ̀sọ́mọgbọ́mọ ta. Ọ̀ṣọ́mọ rẹ̀. Sóòrè lẹ́yìn, no baga no. Ló bàgà tún lélẹ̀. No baga daiba. Bàbá o. Àmú bàbá, ṣé rí tẹ bá wa lọ, tẹ bá dé, ẹ máa fún mi nǹkan. Bọ́ọ̀n bá ti ṣẹnu re, tá lọ àtàbọ̀ bá ti da ìwọ náà gbàdọ̀. Àlọ́ àṣà. Wọ́n lọ. Bàbá, ẹ jẹ́ sáré sí géètì fún. Lọ́ọ̀lẹ̀. So, sweetheart, take care of yourself in school. Bye, darling. Ọ̀rẹ́ Olúwa, ìwọ ẹ̀ṣẹ̀ ń bọ̀. Kí ló dé ṣe pẹ́? Ẹjọ́ wa kọ́, tẹ́ ẹ bá rí gómìnà lẹ́nì, ó ti pọ̀ jù. Gbogbo ẹ̀ kàn lójú mọ́ra wọn jágbajàgba rí rèé kò yá wà náà gan. By this time, ìwọ àti tíṣà ẹlẹ́lẹ́jọ́ mo kú mọ̀ kó máa nù ẹ́. Láíláí, bẹ́ẹ̀yàn bá na yóò fológbò rúbọ. Nǹkan tí gbogbo lè ṣe wá jẹrè, wọ́n gbọ́dọ̀ náà o. Bẹ́ẹ̀yàn bá na ọ̀nà mi nù, àbíkẹ́ kún mímu wọlé kẹ́ lórí náà mi. Tẹ́ ẹ gbọ́. My bag. Wọ́n ti ń gé lọ́dọ̀. Ó ṣe jẹ́jẹ́ o, wọ́n dàbọ̀ o. Yóò dùn ọmọ. Babakuwa International. Chief To Ali. Babakuwa. Ajiroba Nigeria Limited. Babakuwa International. Ẹ fi yọlẹ̀. Tó dáa. Àárín kankan jẹ́ fún weekend yẹn ní Monday. Ebi la gbá lọ lé fún weekend. Kí ló dé? Àrògbà. Ẹni sùúrù, ṣé ẹ̀yin ò submit petty cash voucher yín ni? Fúnra mi ni mo submit ẹjọ́ Friday. £1 báyà rí gbà. Ẹ submit fún accountant. Mọ̀ gbogbo táìmù tó yẹ kí mi dúró gbowó yẹn mo ti gbọ́kàn jáde ìgbà mo dẹ̀ máa fi dé bá accountant kan sọ̀kò òṣòwò ńlẹ̀. In that case, ṣe bẹ́yìn lẹ̀ ń gbé ọ̀gá káàkiri kí ló tẹ̀sán fọ́gà pé petty cash voucher tí ẹ submit fún accountant o wọn sign ẹ̀ fún yín o wọ́n dẹ̀ ọ̀dà wọn pé kí wọ́n sign ẹ̀. Kí n jump protocol kí n bọ́gà sọ̀rọ̀ nígbà tí PA wà láyé àbí kò dá bẹ́ẹ̀. ọlọ ẹ rí sọ lóòótọ́ ẹ mọ̀ tẹ́ máa ṣe fún mi nísìn ẹ̀yin ẹ lọ kó petty cash voucher yín kẹ́ kó fún mi ìyẹn bá yín kó fún accountant kò yé ń sìn màá dẹ̀ ọ̀dà ìpè kó ju ọ̀lù. Ẹ jọ̀ọ́ torí ọ̀rẹ́ jẹ́ kó ṣe èmi náà mo ṣe wà mo mọ̀ọ́rẹ́ tẹ́ ẹ bá ń fún mi lówó yẹn ó kéré jù bó jẹ́ tọ́mtọ́m kódà bó jẹ́ ìgbà má má fún yín bó jápù owó ṣe dáná. PA International àṣegẹ orí PA International
Caretaker. Shana. Twice. Twice. Ọwọ́ méjì lókè ẹsẹ̀ kan ṣoṣo fẹ́ yẹ kan. Ẹyin nìkan dẹ́. Gà. Owó sí gbogbo ẹ̀. Kí ló dé? Ìyẹn kọ́ ló ṣe kókó. Gbogbo ẹ̀ tó ṣe yàn waste ẹ̀ ni. Kí ló dé? Èwo nù? Owó ní. Owó mumu láyà yìí. Ẹ fẹ́ràn owó. Owó mumu láyà yìí. Ẹ̀gbọ́n. Ẹrù ló. Ẹ̀wọ́n ní fojú ọ̀rẹ́ jẹ. Kí la mú wá ní? Àbí kí la mú lọ́rùn? Ẹlòmí sì wà tí ń gbàgbé owó sápò lọ. Ayé la bówó. Ayé náà láàbí lẹ̀ sí. Òbélé kan. Ẹlòmí dẹ̀ lè má fi kọ́bọ̀ lẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ ibi sáyé lọ. Ọ̀pọ̀lọpọ̀ kan láàmú lọ. Bẹ́ẹ̀ni bí òmùwó lọ yóò mú pósí lọ. Bẹ́ẹ̀ni ẹlòmí gbàgbé owó sápò tí yóò mú lọ ọ̀run. Bẹ́ẹ̀ni ẹ̀ka ó pé síbẹ̀ ẹ̀ka wo owó ìwé kú yìí 1920 gẹ́gẹ́ tí o Twice 1920 1920 ni 20 gẹ́gẹ́ ó pé tí o dé. Kí lè lè? Owó. Kọ́kọ́ kí lè lè? Ṣé lọ́lọ́ lè bá a sì? 20,000. Ọ̀tá jẹ́ ni. Ṣé 20,000 lè kọ́kọ́ fún mi? Kí ni ṣe yín gan-an? Ó máa ń ṣá. Ó máa ń ṣá. Ṣé o máa fi kún àbọ̀fẹ́ kó sápò? Orí tó kọ owó òun, orí tèmi ọkọ owó. Ṣé ẹ ti tán? Láyé ṣe bórí tí ń lọ kọ́wó. Twice kó sápò. Yes. Ọkọ̀ wẹ̀ sápò. Orí tí ń lọ kọ́wó orí mi ò sì kọ́wó. Bẹ́ẹ̀ ni Ó sì lè mi. ọ̀tún lè mi. Kò yẹ ó sì officer in charge. Ọ́mísà inside lèmi náà. Wọ́n wá jẹ́ 2IC second in command. 3IC lèmi. Iṣẹ́ ti tán o. Ẹ̀bẹ̀ mi gbá kejì. Iṣẹ́ ti Tẹ́ ẹ bá tán. kú sẹ́bẹ̀ mi nírọ̀. Yes. Kí ni? Bẹ́tẹ̀. Mo bẹ́ẹ̀. Tìǹà tán mi. Iṣẹ́ wájọ tán mi lónìí. Yes. Ó yẹ kájọ mi sí. Yes. Mr. Julius ẹ filẹ̀ o. Ẹ filẹ̀. Mi ò mọ nǹkan tí mo ṣe fún wọn. Tí wọ́n fẹ́ dorogún mi bí sẹ́. Bàbá. Wọ́n fẹ́ lé mi bí sẹ́. Bàbá ó ti jẹ́ pé ẹ̀yin náà everyday ẹ̀yin nìkan yẹn ni. Agbẹjọ́ tẹnìkan dá èrò ọ̀run àbárá òkú náà pé. Àná tọ́pá fa wàhálà ẹ̀yin ni bọ́lá ọlọ́lá ẹ̀yin ni àtọ́lá ẹ̀yin ni. Mr. Julius ẹ wa ṣe rí driver yìí kò responsible ayé àti lọ́run ó máa pa mọ́tò jẹ́ ó máa pa táyà jẹ́ ó máa pa one way àwọn lásìmọ́ ti mú tó lásìmọ́ wọn ti mú tó ẹ̀ máa. Irọ́ ni ọkọ̀ àmọ́ mi ọ̀tá ajé ni wọ́n. Ajé ló fẹ́ bójú. Wọ́n. Ó ti lè mọ ìjù. Very useless man. Bẹ́ẹ̀ máa jẹ́ lọ́sàn-án jẹ́ lójú o. Ẹ tó kó wá sí ọ̀gá. Wèrè. O ní lọ fẹjọ́ rẹ̀ sí. Wọ́n wá mọ̀ ìpè ilé làkò tí jókòó lédi. Ṣé ní Mr. Julius? Mọ̀mọ́ ẹ bọ́ tó lọ. Ọlọ́run á bá yín yanjú ẹ̀. Ẹ fi sùúrù yanjú ẹ̀. Ẹ fi sùúrù yanjú ẹ̀. No. Bíbí àkúbẹ̀ ká máa bọ̀. Yàrá bá wí bẹ́ẹ̀ ló ṣe kú bẹ́ẹ̀ ni wọ́n pè é. Àìlè sọ̀rọ̀ ní ṣáájú ìlú. Ẹ lẹ́ni yìí o. Ẹ rà mọ́. Ẹ dáadáa ní ìjọ mẹ́ta. Ẹ dákun ọ̀gádà àtìyàwó wọn. Mo rí dáàdì láìpẹ́ yìí but ọ̀rìn jìnnà ọmọ wa nù ọgbàṣà. Ìyàwó wọn kọ́ gbà náà. Àmọ́ màá rẹ jù nulẹ̀ làwọn wa. Ẹ bá gbé wọn kọ́ lálejò pàtàkì fẹ́ rí yàn. Mọ́mì mama Tani. ẹ ní àlejò mà. Àwa ni o. Ẹ rọra mà. Ẹ rọra o. Ẹ kú jọ́ mẹ́ta. Àwọn ọmọ mi ń kọ́. Dáadáa la wà. Sálàfíà ni. Dáadáa ni gbogbo wa wà. Ó jàre. Ẹ̀yin gan-an la wá rí. Kọ́ mọ̀ bá a lè náà ni àti pé tí ọba lè kò ní wọ̀ ṣùgbọ́n kọ́ mọ̀ bá a tún wá lè lálejò kọ́ mọ̀ di ti nǹkan mi làṣẹ ní àwa rí yín. Ẹ dákun ọ̀rọ̀ yín ò ní dojúrú àwọn ọmọ yín ò ní dọmọ ọlọ́mọ ọmọ yín ò ní dọmọ aláìní bàbá ẹ ní tọrọ jẹ ẹ ní tàràkà ẹ ní ṣòfò ẹ ní pòfo ẹ sì ní. Èwo ni ìwé làdúrà bí àti ìpàgọ́ kí ló dé? Ládùúgbò mo ní ọwá ṣe ní ni. Ká tó máa bọ́rọ̀ lọ àkọ́kọ́ fàdúrà tì í máa. Iṣẹ́ kan lọ sí káìsì gangan bẹ̀rẹ̀ sí ṣe àdúrà wèrè ni. Ọ̀yà ọ̀dà náà jẹ́ àmọ́ ló báyìí. Ọkọ yín òun ni mo wá rí lórí ọ̀rọ̀ ọkọ yín àtọkọ mi torí wọ́n ní ọkọ yín wọ́n ní lọ́lọ́run gbáyé lé lọ́wọ́ á bẹ̀rẹ̀ sí ní yan ọkọ mi jẹ
so ti yé yín mo wá ní kí n wá rí yín pé àkúkú mọ́ra wa rí àìsàlejò ara wa mo ní tí n bá ti dé yín tí n bá ti bá yín sọ̀rọ̀ ó dandan kẹ́ ẹ gbọ́ sí i lẹ́nu torí pa nífẹ̀ẹ́ ara wa abẹ́ ti gbàgbé abẹ́ mọ̀ bẹ́ẹ̀ ni ìdí tá a fi wá rí yín nù kẹ́ ẹ dákun torí Ọlọ́run kẹ́ ẹ bá ń bọ́kọ yín sọ̀rọ̀ kí wọ́n sì dárí jọkọ mi kó sì bẹ̀rẹ̀ iṣẹ́ padà ní pẹrẹu. ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe wá náà dà ẹ dákun ẹ kọ́kọ́ wò ná ṣé tọkọ yín ọba ṣẹ ṣé ọkọ mi ò dédé ní kó gbé ilé ẹ̀kọ́ mọ́ wá bí iṣẹ́ ọ̀sẹ̀ ni kí ọtẹ mọ yín pa. kì í ṣe pọ́tọ́ ọmọ wá pa ntọ́kọ yín ṣe ọ̀dà nígbà tí ọkọ mi ní kí ọ lọ síbi kankan lọ ṣiṣẹ́ 50,000 ló yẹ kó gbà wá láti ibi iṣẹ́ ọ̀hún ó sì gbà wá ọkọ yín láti yọ 20,000 péré fún ọkọ tèmi ọkọ mi sì lọ́gàá. ṣé n tó ṣe nu. n tó ṣe nu. n tọkọ mi ṣe nu. n tó ṣe nu. ọkọ mi já sí ni. mo já sí. ọ̀dà àmọ̀ ni ọ̀dọ̀ já sí ni. ìjákújà lọkọ yín já ìjọ lè sí ní pàápàá. ọlọ́mọ jẹ́ alọ́kọ dẹ̀dẹ̀rin bẹ́ẹ̀ nǹkan bá lọ́kọ dẹ̀dẹ̀rin inú yín ò ní dùn àti pé ṣe bọ́kọ tèmi ní rè ṣiṣẹ́ ọkọ yín wà nílé yọ tẹ̀rí sí èsì. tó ẹgbẹ́ tó ń bọ̀wọ̀ fọ́gá ẹni tó sì mọ̀ pé ọ̀gá ẹni ni ọ̀gá ẹni pé ọkọ mi ni ọ̀gá àwọn tọ́lọ́ yàn ní ọ̀gá òun sọ́yà kọ́ yọwọ́ lẹ́yìn kó wá fún ọkọ tèmi ní 20,000. kò ní bàjẹ́ fún ẹja rẹ Ada fún. orí yín ò pè rárá torí yín bá pé pápá jùlọ ọmọ yìí. ọmọ ìdá sẹ́yà wèrè ọkọ tèmi. àbọ̀kọlọ yín dọ̀bálẹ̀ ṣé lọ́mọ. ẹjọ sọmọ dàgbà lọ́wọ́ òbí ẹ̀ ni ṣe bọ́ọ̀gà mo jẹ́ sí. wà lóbi rẹ̀. ṣe bọ́ọ̀gà lèmi jẹ́ sí. ìwọ ni mọ́níjà tó bí. kí bàbá yẹn kọ́ bíbélì gan sọ wípé ká respect ọ̀gá ká tó respect ọ̀tọ́ bí wa. wọ́n náà ṣe hà. mo dẹ̀ ní àìmọye driver lọ́dà mi mo dẹ̀ fẹ́ràn ọmọ yìí gan. èmi lọmọ o. ẹ̀rín ń pa ẹ̀rín yín ní pa mí báwọn ẹ̀yin mo fi ń rẹ́rìn. mo dẹ̀ lókè lọ ṣiṣẹ́ ọmọ tó bá fẹ́ tijú ọ̀gá ẹ̀ tó fẹ́ lálùbáríkà á kó rẹ̀ wá ọ̀gá mi sa owó yẹn rẹ o màá wá yọ iye tó wù mí fún un wèrè ẹ̀ wá yọ 30,000 ó wá kó 20,000 fún mi mo tún wá gọ̀ mo rò pé tọ́ dáadáa lé pé bí ire mo wá dánwó yẹn lù ó lè tún kó lọ ó ṣí èrè ní. ọkàrí láìpẹ́ tó ṣe fi ọ̀dà. suspension kan mo ti lọ pátá. ẹ dákun ẹsìn mi sẹ́yìn ni ọ̀gá ilé iṣẹ́ wọn. èmi ni. ẹ̀yin lẹ́ni gbogbo ilé iṣẹ́ wọn. ṣé ni mo ní ṣùgbọ́n ọ̀gá eléyìí ni mí àwọn ọmọ yìí. èmi ní pèlè eléyìí o. ayé mi o mo dáràn ọkọ mi kí ni eléyìí tó sọ̀rọ̀ bí ọrùn ràkúnmí tọ́jú rẹ̀ mọ́lẹ̀ tí wọ́n mú sí i torí nàbẹ̀dọ̀ nàgbànàgbà sáàsán níwà sọ̀rọ̀ sí ọ ní ráìdì rẹ inú ilé ló ti mọ̀ ló ti lè jà ọmọ rẹ lé. sọ́ọ́rí tó ń sọ kọlu ọ̀yà ṣé ọkọ mi náà ló ń bá wí. ọlọ́run ọkọ tèmi dàbí ọ̀yà bàbá. owó kí lè mí o sẹ́nìkan ò tí ì ní rí fìlùsí wọ́n bínú. arábìnrin kí ló kọ́ sẹ́nìkan ò tí ì kọ́ rí. ọ̀gá lọ́kọ mi kí lọ́kọ rẹ tó ti yí ọ. Tọ́fìdì rà mí. ìdí rẹ̀ gan ni wọ́n ṣe léṣe lónìí ìdí yìí ni ọwọ́ rẹ̀ kúlẹ̀ káàdì mi ọwọ́ rẹ̀ ọ̀ká mi ń dì nítorí o ṣe pẹ̀lú ìdí rẹ̀. má gbà o má gbà o. mo ní gbà mo ní gbà mo ní gbà. Ìdí mi. Àgbàdo. Kí ló dé? Sẹ́yìn. Olo tó di sójà. Respect me, sir. Hello, my dear. Welcome, sir.
Pàtàkì pàtàkì. How are you? Senior driver mi ni àti Àtàndá. Ṣé ládùúgbò yín nìyẹn ti ṣẹlẹ̀? Okay. All right. Thank you. Thank you. Secretary, ó pé senior driver àti Àtàndá náà ẹ̀pọ̀ méjèèjì kan rí ní ìsinsìn. Sir. Well, yes, sir. Ẹ̀yin méjèèjì, kí ni ohun tẹ́ rí ní ọbẹ̀ tí ẹ fi wàrú ọwọ́? Mi ò síbẹ̀ sà, mi ò kí ń síbẹ̀ rárá sà. Búrẹ́dì àtẹwà ni máa ń ra jẹ sà. Ìwọ ńkọ́? Mi ò rí rárá sà. O ò rí ọbẹ̀ rí? Bẹ́ẹ̀ni sà. Mo mọ̀ bóyá òru abilékpo ni sà. Àní kí ni ohun tí ó happen tí ẹ̀yin méjèèjì fi lọ sí àdúgbò ọ̀rẹ́ mi Dr. Thomas tí ẹ lọ dá wòlímọ̀ sílẹ̀ ń bẹ̀? Mi lọ síbi wòlímọ̀ kan sà, mi yẹn tó ṣe wòlímọ̀. Débi wípé àwọn èèyàn wọ́n ń ṣàlàyé pé ẹ ti sọ bẹ̀ di festival, ẹ ti sọ di carnival, ẹ ti sọ di activity tí àwọn èèyàn pàápàá lè fẹ́ máa fowó wá wòran yín bí tẹ́ ti ń jà. Kí ni ohun tó ṣẹlẹ̀ sí yín? Kí ló máa ń fa ìjà yín ní gbogbo ìgbà? I want to know. Sẹ́ẹ̀rì sà. Ẹ ṣọ́tọ̀ ó yà wèrè ni orí ẹ̀ dàrú forí gbálẹ̀ ni ó ṣí èrè gidi pátá ni ṣé wọ́n fẹ́ rojọ́ sí wa ṣáájú mi rojọ́ so ọ̀rọ̀ protocol pé mo sínú ẹbí iṣẹ́ pàdé ṣáájú mi rojọ́ ọ̀nà fẹ́ òde ní gbé ìkòkò ní gbiná ó ní bú ẹ̀jẹ̀ ẹ sà mo respect yín ni o mo mọ tí mo lè ṣe o. Mo rí respect yẹn ìfà respect yẹn ti pọ̀ jù ó dìgbà tí o bá mú petrol tó dà sí lára tó ṣáná sí níṣojú mi bí lẹ̀ ń pariwo lẹ̀ ń jẹ owó tọ̀wọ̀tọ̀. ẹ ṣe gbọ́dọ̀ sẹ́ẹ̀rì sà. Shut up. tẹ́rí tó ṣẹlẹ̀ gbẹ̀gbẹ̀ ni wípé wọ́n ní ká rojọ́. ṣọ́ ò lè ṣáájú mi rojọ́ sẹ́ẹ̀. wọ́n ní ká rojọ́. olóò lè ṣáájú mi rojọ́. ṣé wọ́n lẹ́ni òrojọ́ wọ́n ní ká rojọ́. kí ló ń ṣe lẹ́yìn náà. ẹ sà máa wọ́ wọn o. sorry sir. ẹ mọ tá a máa ṣe ẹ̀yin méjèèjì ẹ máa lọ. káàkiri sà. ẹ ṣe ń gbà ẹ wá ṣé mo tún mọ orí lọ yẹn. káwọn lọ sí iṣẹ́ wa. àlọ rámi ilé yín lẹ̀ ń lọ yẹn ṣé yín tán bí. ẹ má fi pèsè wọn sàn ẹ jẹ́ kàn rojọ́ mo yàn dá kàn rojọ́ sà. ẹ ò bá ro tiẹ̀. ẹ jẹ́ kàn ro ẹrù ẹjọ́ tẹ́ fẹ́ ro ẹrù ẹjọ́ àbòsí tẹ́ fẹ́ ro. yes. ẹsikísà ṣé kí n bá pọfẹsà ọ̀tá ajé látọ̀dá wọn ò fowó tọ́ rárá ni o kò ní bèbí owó rí kò drive mọ́tò kò má fi lásìdẹ́ǹtì rí bí táyà ò fọ́ àfi bọ́ǹpẹ̀ àfi kọ̀ọ̀kan bí o gba wọ́wọ́ kìláàsì máa mú ó lè fi kọlu ẹni tó ń kiri ọjà gbogbo nǹkan tí máa ń torí ẹ̀ báwí ó kéré jù sà tí ọlọ́pàá ti mú Àtàndá tí mo lọ gbà rẹ́ police station àtọ̀ mẹ́rin ó na inspector dàkú ó fagbó aṣọ ẹ̀yà kí ni hàn ó bàbá lọ́wọ́ ọlọ́pàá tó fẹsẹ̀ tó lọ́ máa yìnbọn báyìí so gbogbo àwọn nǹkan tí wọ́n á torí ẹ̀ báwí nìyẹn bó ṣe lọ kó tọ́jú bàbá mi lé nìyẹn ẹ máa kó àdá wọn bá bẹ̀rẹ̀ sí sàmìlẹ́dà pàpà ṣùgbọ́n èmi ní òkú gbẹ́ àdá òkè ràn mí bẹ́ẹ̀ ló ń díje pì tápẹ́kọ̀ ṣe pọ́kù gbẹ́ ní hospital máa wà báyìí nígbà tí wọ́n rí pé àdá yẹn ò ràn mí ó kàn tó lọ gbébọn ni lọ́bù ba rẹ̀ mẹ́rin wọ́n tún fẹ́ẹ́ sí mi pàpà èmi kàn fọwọ́ gbọ́n ọ̀tá nù báyìí ni ó tún wá rí pé yẹn ò tó tó ó fẹ́ pa mí gan ni o ó kàn lọ kó ìgò sáàjọ ni ló bá lu òfin gómìnkù pù ó gómìnkù
oògùn mi kùn. agbárí. ìgò wa rún ìgò rún. ìwọ ní àwọn oògùn yẹn lọ. bẹ́ẹ̀ni sá tó ṣú ọ̀sà bẹ́ẹ̀ni sá OPC ni mí sá. káàpẹ́ gbogbo eléyìí ò sojú yín wọn á fẹ́ kó sojú yín gan sẹ́ni bàbá dàsà lọ́fíìsì. ìbọn àdáde. mo ní àdá kan tó sí. lọ́fíìsì kékeré dáwèrè apààyàn ò fẹ́ pa bẹ́ẹ̀ bí. tí wọ́n bá rí àdá àbí àáké wọ́n mú eré tí wọ́n bá sin wọn ní bíléèdì lásán ẹ̀jẹ̀ tí ó tún kó lára wọn yóò lè ní táǹkà 3 kí ni ṣe yín ẹ lókìgbẹ́ ẹ lóògùn ẹ jẹ́ ká dán wò lójú ọ̀gá. ó dáa mo ti gbọ́ gbogbo ìdẹ now confirm or deny. confirm sir it's confirm very very confirm. why tó ń ṣe pálapàla tó fẹ́ bà gbogbo mọ́tò jẹ́ tán ìyẹn túmọ̀ sí pé òótọ́ ni gbogbo tó sọ àbí. irọ́ o láíláí kí ni. irọ́ ni ẹ ń pa. mo ní confirm or deny. confirm I say confirm sir it's very very confirm. ẹjọ́ ẹ̀kọ́ ó dàrú ẹjọ́ tiẹ̀ ká gbọ́. sẹ́ẹ̀rì sà bí wọ́n ṣe wáyé mo rò pé wọ́n fún mi níwèé níbi iṣẹ́ wọn ni wọ́n dá mi dúró. so wọ́n ti dá dúró níbi iṣẹ́. bẹ́ẹ̀ sá mo suspend ẹ̀ ní sá. ṣé mo ní o dá dúró ni. ẹni ò yẹ kí n lé lọ́jọ́ kí n suspend ẹ̀ sá. ọlọ́run power drunk. ṣé ìgbà tí wọ́n suspend mi níbi iṣẹ́ mo wá délé mo bá rojọ́ fún ìyàwó mi ìyàwó mi bá dá mi lẹ́bi pé ẹ̀yin ò kí bá ọ̀gá yẹn jà mo sì gbà fún ìyàwó mi ìyàwó mi bá ní à ń láti lọ bẹ́ẹ̀ ọ̀gá mi o n bá sì kọ sí ìyàwó mi tó mọ́ ń gbọ́dọ̀ sí ìyàwó mi lẹ́nu n bá sì gbà pé ká lọ o sẹ́ẹ̀rí ìyàwó wọn sábà bá paná kí ọmọ ta ni àbí ọmọ tí wọ́n lé ń gáréjì bẹ́ẹ̀ ní ṣe wà kì í ṣe yẹn gidi kì í ṣe yẹn dáadáa rárá jákujáku játijàti ìyàwó. má pàṣẹ ìbú sí ìyàwó. ìyàwó tèmi náà kì í gbọ́ kì í gbà ni wèrè eléyìí wèrè tá a ti ń sùn lé ni ìyàwó mi náà ya wèrè gan ó sin wèrè gan tóun náà ti wèrè bọ́lẹ̀ tí a bẹ̀rẹ̀ tèmi náà wá wò pé ìyàwó wa lèmi náà bá fẹ́ ṣe ọkọ làbá bẹ̀rẹ̀ sí fa ládùúgbò lọ gè ládùúgbò lọ gè ni mo ti tọkọ ẹni kò ń gbé lẹ́sẹ̀ mo bẹ̀rẹ̀ lé mo bá yóò bá gbà náà kù kan gbà bó ṣe wá. kí ló wá fa ìjà gangan. ọ̀tajé ni wọn aláìní tẹ́lọ́rùn ni alábùkù mo 50,000 lówó èmi sì mo lọ ṣiṣẹ́ mo bá dé máa kó 10,000 ní wọn lọ́wọ́ láì dín ní a bá bínú ní a bá yarí ní a bá fárígá fún mi aláìní tẹ́lọ́rùn olè alábùkù olójú kòkòrò láì bá mi lọ ṣiṣẹ́. n bolo wọ́n ti rí 20,000. ọkọ lè ṣe tàbí ń ṣiṣẹ́ ni. ọkọ mi ṣe tàbí ń ṣiṣẹ́. iṣẹ́ kẹrin ní ṣe. a fi ń ṣáta ni a fi ń háyà ni. fáwọn tí ọba ṣèyàwó bẹ́ẹ̀ bá níyàwó tó pa àwọn èyí rí àá gbé fún yín àwa láwà wá yìí lágbè yín lọ lágbè mẹ́wàá dúró wà láwọn tẹ́nìkan sóòsè látàárọ̀ dìrọ̀lẹ́ káfẹ́ nìkan 20,000 máa mú 30 ni wọ́n á bí wọn nú ní bí ọkọ̀ tí èso ọkọ̀ bàbá yín ọkọ̀ bí sẹ́ wa lásán. mọ́tò kọ́mìnì tèmi. bẹ́ẹ̀ ni sàwọn là ń lò. I see. Yes sir. I see. àwọn náà ń bá wọlé. ìyẹn ló dá wàhálà rẹ̀ láàrin. excuse Saturday nìkan ni sà. yóò á lọ Friday tí a bá ṣe engagement o ọba kan jókòó ní Thursday máa ń lèmi gangan ní ọmọ tí síwájú bíi tolóko. ẹ máa ń fi mọ́tò ibiṣẹ́ tiwa gbó. dáadáa ibi tí a ti ń rówó nù àdìsánà ni àdìsánà owó oṣù wa ni. mo dẹ̀ mọ ohun tó yẹ kí n ṣe fún yín o tí n bá ní kí n ṣe fẹ́nu mi fún yín ó lè má dáa púpọ̀ nítorí mo mọ̀ pé ní àwọn ẹnu tẹ̀ ń bọ́ ńlé. but ẹ jẹ́ kí n sọ fún yín mo fi eléyìí fà yín létí ìlú ẹ ò gbọ́dọ̀ tún ṣẹlẹ̀ mọ́ ẹnikẹ́ni ò dẹ̀ tún gbọ́dọ̀ gbé mọ́tò lọ sílé mọ́. ó dàbẹ́ sà. is that clear? Yes sir. Is that clear? Yes sir. Ó dàbẹ́ sà. But you Àtọ̀dá jẹ́ kí n ṣàlàyé fún ẹ ọ̀gá ẹ̀ ló jẹ́ bí òun ní sínú ẹ̀ o gbọ́dọ̀ máa gbọ́ ọ̀rọ̀ sí lẹ́nu. mi ní kẹjọ máa jalè tó bá fi ìwò lọ̀kúlọ̀ lọ ẹ jẹ́ ká gbọ́ ṣùgbọ́n máa fún ní ọ̀nà ẹ̀ máa fún ní respect. ẹ kú mi. Follow me. jó mẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ má lè mọ́ mi. Bẹ́ẹ̀ mo ibo fẹ́ tún ṣe kéde. mi sọ wọn sàn fẹ́ ká lọ lọ tí wọn ní sà mi fẹ́ ká rìn pàdé ní sà ọ̀dọ̀ sà. kí la máa ṣe irú àwọn èèyàn rádaràdà wá sí nonsense. ọmọ láṣọ láyé ọmọ láṣọ nítorí ọmọ láṣọ láyé ọmọ láṣọ.
bàtà tó bá dára ní kó rà fọ́mọ ẹ o ẹ̀wù tó bá dára ní kó rà fọ́mọ. ọmọ láṣọ láyé ọmọ láṣọ ọmọ láṣọ láyé ọmọ láṣọ nítorí ọmọ láṣọ láyé ọmọ láṣọ ọmọ láṣọ láyé ọmọ láṣọ. ohun tó bá dára kó rà fọ́mọ ẹ aṣọ tó bá ti dára ni kó rà fọ́mọ ẹ bàtà tó bá dára. GM, kí ni opinion ẹ lórí proposal yìí? Actually, it is a brilliant idea. Well-written proposal and presentation were wonderful. But I like to take time because time here will see fún wa nsìn. And more so, mi rí àwọn area kan tó ṣì need close scrutiny. So pé a kàn ní rush. Màá fẹ́ kẹjọ kẹjẹ ká take time wa lé lórí. Mo understand it. Yes, Bọ́ládé. Opinion tèmi lórí proposal yìí ó yàtọ̀ sí nǹkan tí GM sọ. Nǹkan tí mi rò ní wípé tá a bá ṣiṣẹ́ yìí ó máa fetch wa ní reasonable profit. Ṣé understand? I mean gain tí a máa rí ó máa gbé sókè díẹ̀ sá. Ṣé understand? And apart from that mo wò wípé tá a bá ṣiṣẹ́ yìí sá ilé iṣẹ́ yìí ó tún wọ́n máa mọ̀ sí I mean ó tún máa fún wa ní more recognition sá. Bọ́ládé. Sá. Bọ́ládé, you are fast becoming a total disappointment. Kí ló rí inú proposal jàtijàti? Kò sí kankan tó wà viable ńbẹ̀. I might invest 300 million naira over a period of 3 years. And the profit margin after that 3 years is just 50 million naira. Kí ni viability yẹn? Sir, nǹkan tí. Bọ́ládé. Sorry sir. Bọ́ládé, ó ń disappoint mi gan. Ní wọ́n tó jẹ́ wípé èrò mi sí ọ̀tọ̀ ni. I mean, mo rí ẹbí ẹni téèyàn lè fi ẹ̀yìn sílẹ̀ fún tó dẹ̀ máa mójútó everything. Eh? You've got to wake up. Wake up. Sorry, sir. I'm not interested in this proposal. Thank you, sir. Papa yo. Wá gbà yìí. Papa. O lè tẹ́ wá gbà yìí. Papa yo. Jẹ́bẹ̀ rí bẹ́ẹ̀ jẹ́bẹ̀. Wá gbà yìí. Happy weekend, sir. Oh, sí o. Papa yo. Yeah, man. Kí ló láìsí pé ń wá jàgbé? Kí ló dé? Ọ̀gá? Kí ló dé? Èmi ló dé? Ọ̀gá ti kú.
Ọ̀gá school. Ọ̀gá school. Oh God. Oh, irọ́. Oh God. Ẹgbẹ́ sà, ṣé tó tọ́ ni sà? What is noise about? Kí ló dé? Ó ti dàkú fún àwọn eléyàn ti kú o. Kí ló dé? Mo kàn rọ aṣọ fún un pé ọ̀gá ti kú ni. Goodness me. No. Omi ni wípé sickness yẹn pa ọ̀gá. Dókítà ló sọ bẹ́ẹ̀ mi kọ́. Ọ̀gá ti kú. A dókítà ló sọ. Okay, ẹ̀yin ẹ padà sẹ́nu iṣẹ́ yín. Okay, sir. And await further directives, okay? Okay, sir. All right. Ìjọ torí Ọlọ́run fẹ́ béèrè kọ́ṣẹ́ kan lọ́wọ́ ẹ̀. Ṣé sọ́ọ̀nì mọ̀ká ló ń jẹ́? Ṣé daslifa ló ń jẹ́ ni? Èmi daslifa ló gbé yorùkọ ẹ̀. Ẹ̀sẹ̀ ṣàkóbí ọ̀gá ni ẹ̀. Tó ṣe kẹ́lá tó báyìí ni o. Ṣé ó ń kú ọ̀gá ni ẹ̀? Àwọn ìyàwó ọ̀gá gan àtàwọn fámílì ọ̀gá wọn ò para jẹ́ tó báyìí. Ọkọ wa lára jùlọ wa lọ. O fẹ́ràn ọ̀gá gan. Bẹ́ẹ̀ni. O lè kú nítorí ọ̀gá. Má sin ọ̀gá sí kásìn náà sẹ́gbẹ̀ wọn ni. Kakoko ọ̀dà pósí méjì nìyẹn. Bẹ́ẹ̀ni. Daslifa. Daslifa. Fún mi ń ṣẹ́jú kan. Bàbá o. Kí ló dé? Ẹgbẹ́ pa mi. Gbàtọ́ ló lájọ ga. Ọlọ́wà tẹ tẹ̀lé. Olówó lájọ ga gan. Wọ́n nẹ́ẹ̀kì wọ́n. Dúró láyé mọ́tò fífi bá mi bá ẹ̀. Láyé lásìkò yìí kú mi ọ̀dà. Ẹ̀jẹ̀ ní ibi ọ̀gá yìí. Ẹ̀yin jẹ́ kúkú ọ̀pẹ ní ẹ̀ lè rèé. Ẹ̀yà bẹ́ẹ̀ fi mọ́tò pa mi. Sẹ́fẹ̀ pa mi bá wọn jẹ́ mi. Kí ló dé? Ìyá ọ̀rẹ́, ẹ jẹ́ kán gbóúnjẹ yín wá, ó ti ẹ̀jẹ̀ díẹ̀ kẹ́ jẹ. Ṣé pé wọ́n jẹun? Wọ́n jẹ nǹkan kan ọ̀hún. Kódà látànà, wọ́n ti fi nǹkan kan kan ẹnu. Àtàrà ọkọ̀ mo ti bẹ̀ wọ́n kọ́ tiẹ̀ wọ́n nǹkan kan jẹ. Wọ́n gbọ́ sí mi lẹ́nu, ẹ bá mi bẹ̀ wọ́n, ẹ bá mi bẹ̀ wọ́n. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kó ṣàánú mi. Àwọn nìkan náà ni mò ń wò lójú kọjọ torí Ọlọ́run kó ṣàánú mi, ẹ bá mi bá wọn sọ̀rọ̀. Àǹtí mi, ìjọ́ wo lẹ fẹ́ ṣe léyìí dá? Ẹ wo bẹ́ẹ̀ ṣe mí kanlẹ̀, wọ́n lẹ́ẹ̀ jẹun. Ṣé ayé á sọ pé kò dùn yín ni? Ẹ má máa fi ronú para yín. Kò sí nǹkan tẹ́nikẹ́ni lè ṣe tí ọlọ́jọ́ bá ti sọ pé ó yá. Báwọn ṣe kọ̀ tí wọ́n nìyẹn. Àǹtí mi, ẹ dárayá o. Òun lẹ́mí kanlẹ̀, amòfin owó mi lẹ́ràn ni. Ó ṣe bẹ́ẹ̀ náà, madam. Ẹ try kẹ́ jẹun. Kò sẹ́ni tó máa ní kò dùn yín gẹ́gẹ́ báwọn èèyàn ṣe sọ. Ẹ ti ẹ̀ gbọ́ gbogbo wàásù táwọn èèyàn yín sọ yìí. Torí yín náà ni gbogbo wa ṣe jókòó síbẹ̀. Gbogbo aládé mọ́ bẹ́ẹ̀ ṣe ń fẹ́ o. Òkunú báyìí náà fi ń gbé títà o. Ẹ jọ̀ọ́, má bẹ̀yìn kẹ́ jẹun ṣẹ́ gbọ́. Ẹ try. Ọlọ́run á fún yín lọ́kàn láti gbé ní tó ṣẹlẹ̀ yìí. Àdẹ̀ní rírẹ̀ mọ́nú fámìlì lórúkọ Jésù. Hello, darling. How are you? Hello, darling. Nice work together. Fine. Ẹ̀bà ni a fẹ́ lò. Dẹ̀bẹ̀. No. Dẹ̀bẹ̀ ro. No, dear. Ilé iṣẹ́ dín now. Ẹ ṣẹ̀ṣẹ̀ máa help me in kitchen, please. Ẹ wọnú ilé lọ. Ẹ lọ freshen. Okay, ọbẹ̀ yẹn kò ti wọ́n. Everything is. Kì má bẹ̀ ṣe lọ́kọ̀. Wọ́n ní fẹ́ rẹ̀. Yeah, thank you, dear. All right. Thank you.
Ó ti jí? Ǹjẹ́ máa dẹ̀. Ó ti jẹ́. Ṣùgbọ́n ní àwọn nǹkan kan tá à ń sọ, tẹ́lẹ̀ máa fún mi lésì ní àná. Tílé àná fi ṣú ẹ̀sùn kankan fún mi náà. Ilé ní túmọ̀, ẹ tún ti jí kúrò lẹ́gbẹ̀ẹ́ mi wá jókòó síbí báyìí. My dear. Yes, darling. Gbogbo ohun tí a jọ sọ, mo ti gbọ́, mo sì ti gbà. Thank you. Àmọ́ mo fẹ́ kó mọ̀ wípé o force mi láti ṣe ohun tí kò ti ọkàn mi wá ni. Yes, ó jẹ́ kí n ṣe nǹkan tó yàtọ̀ sí èrò ọkàn mi. Díẹ̀, bí ẹ bá fẹ́ kí n sì máa rójú rere àwọn fámìlì yín, àfi kẹ́ lọ fẹ́ yàwó wọn. A lè bọ́kùnrin, a lè bóbìnrin, inú wọn náà lè máa dùn tó bá débí báyìí. Àti pàápàá, ẹ jẹ́ kémi àti yín jọ̀rọ̀ ládùúgbò gbogbo ọ̀rọ̀ tọ́lọ́run fún wa, kó má sí ọmọ kankan tó máa jogún ẹ̀ bí ìgbà tá a kákùnrán ni. Abẹ́rẹ́ bí a bá fẹ́ dọ́gbọ́n bú àwọn àgàn la máa ń sọ pé kò dá kéèyàn má fọmọ sáyé lọ. Kí ló wà ńbẹ̀? Ẹ gbàgbé ẹni tí ò bímọ láyé ó ń gbádùn ayé, kódà ó tún ń gbélé ayé ṣeun ribiribi débi pé tó bá kú tán pàápàá orúkọ ẹ̀ ò tún ní parẹ́. Tó dẹ̀ jẹ́ pé lómi ìbímọ rẹpẹtẹ sílẹ̀, irọ́ náà la bá ń díẹ̀ ayé fẹ́fẹ́ lẹ̀. Ṣùgbọ́n mo kàn sọ ilé èmi ti gbọ́ tiẹ̀, mo fẹ́ satisfy ẹ̀, mi fẹ́ kó ní èmi mo dàárín ìwọ àtàwọn ẹbí mi rú, mo ti gbà. Thank you, dear. Mo dẹ̀ sọ fún ẹ, mo ní ká lọ adopt ọmọ, ká gbọmọ kan sọ́dọ̀ ká máa tọ́. Díẹ̀ tẹ́ bá adopt ọmọ, ṣé ẹ̀jẹ̀ ti yín ni àbẹ́jẹ̀ tèmi? Kò lè dàbí. Bò má yẹ ká fà, mo ti gbà pẹ̀lú ẹ̀, mo ti agree. Thank you, dear. I love you. Àmọ́ kò bá wàá jẹ́ wèrè ni mo gbé wálé àbásínwín, kò gbọ́dọ̀ gbà náà ni. Díẹ̀, á tèmi sí level ẹ̀jọ̀, má dé accept ẹ̀jọ̀, please. It's all right. Thank you, dear. So, dear, mi ní kúrò láyé yín títí ọjọ́ ikú máa fi dé. Understatement ni. Kódà nínú sàárè, o ní kú ònú ilé ayé mi ò ní kú ònú ilé ayé. Thank you, dear. I love you. Àǹtí mi. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Yára. Àǹtí. Àkú àṣẹyìndé àti ìdílé Da Silva àti ìdílé má jẹ́ kó dùn mí, gbogbo àlàmọ̀ pé nǹkan bọ́ sọnù lọ́wọ́ wa. 40 ọjọ́ ló kù dẹ̀dẹ̀ yìí, ọ̀túnla sọ́la ilẹ̀ ti mọ́. Gbogbo ni mo wá rò pọ̀ pé báwo ló ṣe fẹ́ rí? Àkọ́ní ti fi kú ṣàgbá tèmi o, ṣùgbọ́n ẹ̀yin àbúrò mi tó kù, kí ni tí a fẹ́ gbé ṣe, kí la fẹ́ sọ pàápàá lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí Àkànní fi sílẹ̀ sáyé. Kájọ fi kún lókun, kájọ mẹ́ta máa gbé ìka tó 40 ọjọ́ bá lọ kọ́rọ̀ wa kó má lè takora wọn. Ẹ ṣé olórí ẹbí, mo kí gbogbo ẹbí o. Inú mi dùn pẹ̀lú ìjókòó yìí wáyé lónìí, ṣùgbọ́n ó yẹ kí ìjókòó yìí ó yẹ kó ti wáyé tipẹ́, torí ìgbà tí òkú ti kú wọn ò dá lé iṣẹ́ dúró, iṣẹ́ ń lọ lé iṣẹ́, wọ́n sì ń pawó owó ń wọlé, ibi ká sá lówó ń wọlé sí. Ó yẹ ká ti ṣe gbogbo nǹkan tá a fẹ́ dá ń ṣe yìí, ó yẹ ká ti ṣe sẹ́yìn. Ẹ kú kalẹ̀, mo kí olórí ẹbí, mo kí gbogbo ẹbí tó jókòó náà. Observation kan ni lèmi rí tó máa wù mí kí gbogbo wa ṣe káfurasí ká dẹ̀ ṣàkíyèsí. Tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ bá gbogbo àwọn ò lè ronú bákan náà, wọ́n lẹ́yìn tó bá wẹjú lẹ́rù ń bà. Wọ́n dà pé mi wẹjú o, but ti máa ń kíyèsára gan. Ṣàwọn pé ìgbà tí bọ̀dá kú gẹ́gẹ́ bí tradition, gbogbo ìyàwó wà nílé opó. Ilé opó tán wà yẹn kò pẹ́ kò jìnnà, ìyáálé wọn fò ṣánlẹ̀ ó kú.
ìyàwó tó kù yẹn má bínú kọ́lọ́run dáríjì mi o èmi fura pé ṣé kì í ṣe pé àwọn ìyàwó wọ̀nyí fẹ́ máa para wọn kọ̀ọ̀kan kẹ́nìkan lè jẹ ogún ẹ ò ṣàkíyèsí bẹ́ẹ̀ yẹn. wàlábì kò sẹ́ni kankan tó ṣàṣẹ́ nìkan ẹnìkan ò pẹ́ nìkan ikú fẹ́ níyàwó ẹ̀gbọ́n wa kú. kí lẹ rí. nítorí wípé ẹ mọ̀ pé mi ò jìnnà sí ìdílé wọn ẹ mọ̀ pé ọ̀dọ̀ wọn ni ọmọ mi ti ń ṣiṣẹ́ mi ò kí ń hàn lé wọn rárá nígbà tí ẹ̀gbọ́n mi wà láyé mo mọ bí ìfẹ́ tó wà láàrin wọn ṣe pọ̀ tó níjọ́ tí ẹ̀gbọ́n wa wá kú gangan tí mo débẹ̀ báyìí lẹ́rù ti ń bà mí bí ìyàwó ẹ̀gbọ́n wa ṣe pé hey báwo ni ọmọbìnrin yìí ṣe fẹ́ ṣègbé ayé ẹ̀ ikú fẹ́ ló kù nǹkan tẹ̀mí kò fẹ́ sọ fún gbogbo wa gẹ́gẹ́ bí ẹbí àti àwọn ọmọ ìyá òkú ó ní pé kẹjẹ́ ká tètè mọ̀ bá ṣe fẹ́ ṣe tí ò ní sí wàhálà. olórí ẹbí wa yóò ní bàjẹ́ o. àmín o. àmọ̀ràn kan lèmi ò bá mú wá ṣe àpò ẹ̀gbọ́n tàwa kàwé tó jẹ́ àbúrò tìyín ó ṣeéṣe kó ní lọ́ọ̀yà tí ó lè máa tọ́ wa sọ́nà lórí àwọn àkọsílẹ̀ tó bá wà nílẹ̀ á lè tàn mọ́lẹ̀ sí nǹkan tó wà nílẹ̀ fún wa. bàbá Ghana ṣé bàbá wa rí lọ́ọ̀yà sí i ṣé olórí ẹbí sọ fún ẹ pé àwọn ò lè ṣètò property ẹ̀gbọ́n wa tó kú mi ò bẹ́ẹ̀ wí kì í ṣẹ́jú ẹ̀ ń gbọ́jọ́ gbé ètò ẹ̀ kó o fi lò nílé ilẹ̀ Ghana ló ti lọ lò báwo ló ṣe fẹ́ mọ̀ ṣe sí Yorùbá mọ́. ọ̀rọ̀ ní ká sọ ẹ má jà ká búra wa ẹni tó lọ sí Ghana ọgbọ́n ló lọ mú wá owó ló lọ mú wá gbogbo àníká kéré kò délé. àmín o. àṣà nítorí pé bí wa kan rìnrìn àjò ká ní kì í ṣara wa mọ́ èyí tí ó sọ yẹn náà kò dẹ̀ tí ì sọ èyí tó pọ̀ jù ara àmọ̀ràn tí mo fẹ́ ká wò náà nìyẹn ṣe rí gbogbo nǹkan tá a bá máa ṣe ẹ jẹ́ kí a jẹ́ kọ́rọ̀ wa kó ṣe kan léyìí tóun sọ yẹn lóòótọ́ èmi náà mọ̀ wípé akànnì ní lọ́ọ̀yà bóyá ó wá lákọsílẹ̀ o bóyá kò níyẹn ni mi ò lè sọ tá a bá ti ń ṣe 40 ọjọ́ tán àá pe lọ́ọ̀yà yẹn ìjókòó wa yìí kẹ̀ẹ̀kan àbúrò mi ò yẹ tí ò bá wá sí àwa lè take decision fúnra wa ká sọ bá ṣe máa bù sọ́tún tá máa bù sósì so tèmi náà fẹ́ rí ń bẹ̀ lè. ó dà bẹ́ẹ̀ mo fara mọ́. mo kí gbogbo yín o ẹ ti fẹ́ lóyún rẹ́ǹtì mo kí gbogbo yín. ìwọ ò létí pé mo sọ pé mo kí gbogbo yín. kí ló dé. ó dẹ̀ ló gbọ́ àbí mo kí gbogbo yín o. ẹ kúlẹ̀ fún lọ́rùn kí n sọ̀rọ̀. wàá jẹ ìyá ẹ mo promise ẹ wàá jẹ ìyá ẹ ọ̀gá ti kú báyìí o gbogbo yín lẹ ti mọ̀ kọ́lọ̀ ń fi ọ̀run kẹ́ ọ̀gá. family lẹ ti ṣe meeting wọ́n ní kí oníkálukú ó di department ẹ̀ mú àwọn account department wọ́n ti ṣe meeting tiwọn engineering section wọ́n ti ṣe meeting tiwọn transport section tí mo jọ́gà yín lélẹ́yìí kò sí twice mọ́ twice igbákejì kò sí mọ́ igbá ẹyọ kan ló wà èmi ni. ṣùgbọ́n náà bá jábọ́ tó bá fọ́ nǹkan. ọ̀tọ̀ náà yóò ní jó fọ́ mo lè sọ ṣáà di twice mo lè sọ olóògbò di twice kò sí kò sára tí mi ò lè dá ayé ti wà lọ́wọ́ mi o. ẹ̀ tó ní ilé iṣẹ́ ló ti kú ìtẹ́yìn náà bá kú nǹkan. irọ́ èmi ò lè kú tí ẹni mi ò lè sọ. irọ́ ojú ọ̀kan mi ẹ̀ tójú bá ń kọ́kọ́ máa nìṣó àwọn ayé wọn aláyé lọ́jà ọ̀run nílé ẹ̀ tójú bá ń kọ́kọ́ máa nìṣó mi ń nájà lọ́wọ́ wọ́n sì nájà ìtì dọ́jà alẹ́ ni. kẹ́kẹ́kẹ́rẹ́ àjọ wo OND kọ́gà tó kú náà fẹ́ promote ẹ̀ àbí. bẹ́ẹ̀ni. unfortunately wọn ò ráyè promote ẹ̀ kíkú tó dé promotion ti bà ikú ọ̀gá lọ o. kí ni o ṣe mọ́. màá ṣe. wàá ṣe that means pé o should remain as a driver o dẹ̀ wà lọ́ndà number 1 àbí that's all iṣẹ́ ti yanjú sọ́nà kan. ẹ wo Mr. Chukwudi jẹ́ kí n sọ kankan fún ẹ iṣẹ́ ti yàtọ̀ báyìí o ìwọ ló máa gbé ọ̀rẹ́ mọ̀mí junior ọmọ ọ̀gá wàá gbé lọ skul láàárọ̀ kò sí pé wàá gbé lọ sí skul lásán wàá gbé lọ skul wàá dúró tì í ó fẹ́ jẹun ó fẹ́ gbá bọ́ọ̀lù ó fẹ́ tọ́ílẹ̀tì ó fẹ́ ṣeré pa ó gbọ́dọ̀ mọ́nítò ẹ̀ ó jẹ́ kó máa pẹ́ kójò máa pẹ́ iṣẹ́ tó gbà ń sìn nìyẹn àṣetá wàá lọlé kò sáyé àti lọlé di 40 days tá a bá ṣe 40 days ọ̀gá. kí ló dé mọ̀dára ẹ̀sìkílẹ̀sẹ̀ mi gan. ẹ sà pa sọ pé máa gbé àwọn jáde tán bá ti ń lọ sí dancing. pa ló máa gbé jáde àbí ó bá wọn sọ bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ mi tí mo jọ́gà yìí sọ head of transport section kò bá ẹ sọ àbí ìwọ nìkan ló bá sọ ṣé àwọn mọ́tò wà. ọ̀kadà sà. kẹ̀kẹ́ márúwá ṣé àwọn mọ́tò wà kó get out. bẹ́ẹ̀ni sà. ok ìwọ ló máa gbé pa jáde. àbúrò fọkí mọ́ ẹ lórí ni àbúrò lórí burúkú ni ẹni mò ń sọ̀rọ̀ sí àhá ọ̀gá sọ̀rọ̀ sí àhá kẹ́bàlẹ́ síbẹ̀. so ìwọ lọ́ba kọ́ lọ́kọ́ máa lọ lọ́bù kí n kọ́ lọ́gbé jùlọ jáde
lọ gbé junior jáde kó get out ọlọ́wọ́ àkọ́ MC ni. That's what you can go. You can go. Yes, sir. Keep it normal, sir. Hey, one be my fikili femi line. Sir. Ma femi jare. Boss bi eyin báyìí kò femi room mi jare. Sinkos ma. Ma fọwọ́ fẹ́ so lo. Fún olólùfẹ́ mi, àyànfẹ́ mi, Àbẹ̀kẹ́ Da Silva, ẹni tí ó dúró tì mí ní ọjọ́ ìpọ́njú àti ìṣòro, mo fún ní 180 million tó wà ní Germany Bank. Ilé ìkéyìí tí ó bá wùn ní Victoria Land àti GRA ẹyọkan. Olórí ẹbí kí wọ́n mú ilé tí ó wà ní abúlé wa ní Ọlọ́gẹ̀dẹ̀. Kí ẹ̀gbọ́n mi àti àwọn àbúrò mẹ́fẹ̀ẹ̀fà pín 50 million tó wà ní Niger Bank ní orí òjòrí. Kí gbogbo nǹkan tó kù títí kan iléeṣẹ́ mi kí ó jẹ́ ti ọmọ mi Ọrẹolúwa Akànní Da Silva. Ẹ wò lọ́ọ̀yà ó tó ẹ dúró bí tẹ gbé kàdé yìí. Ṣé ó dẹ̀ dá yín lójú pé gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń kà fún wa yìí bọ̀dá mi tó jẹ́ olóògbé òun ló kọ ilé yìí fún yín? Ẹ wò olórí ẹbí èmi gẹ́gẹ́ bí ẹni pé mi ò gbàgbọ́ sí gbogbo nǹkan tí lọ́ọ̀yà ń kà yìí kẹ́yà jẹ́ ká fura dáadáa o. Fún ìdánilójú síwájú sí a gba ohun olóògbé àti àwòrán wọn sílẹ̀ kí wọ́n tó fayé sílẹ̀. Lọ́yà, ṣé Àkànní ni ó gbóhùn ẹ̀ sílẹ̀ ń bẹ̀ yẹn? Ó dá mi lójú àti ohun àti àwòrán olóògbé ni wà níbí. Bá mi fi sínú fídíò yẹn kí gbogbo àkájọ fojú wò. mo fẹ́ kí wọ́n fún olólùfẹ́ mi àyànfẹ́ mi Àbẹ̀kẹ́ Da Silva ẹni tí ó dúró tì mí títí ní gbogbo àsìkò ọjọ́ ìpọ́njú àti ìṣòro. Mo fún ní 180 million naira tí ó wà ní Germany Bank. Ilé èyíkéyìí tó bá wà òun bóyá ní Victoria Island ni àbí ní GRA nínú gbogbo dúkìá mi kó náwó mú kan. Mo fún olórí ẹbí wa ní ilé wa tí ó wà ní abúlé wa ní Ọlọ́gẹ̀dẹ̀ kí àwọn ẹ̀gbọ́n mi àti àwọn àbúrò mi mẹ́fẹ̀ẹ̀fà kí wọ́n pín 50 million naira tí ó wà ní. Gbọ́n mi ọ̀rọ̀ yìí máa ti ń tojú sú mi bọ̀ ṣé mo wípé nǹkan tí lọ́ọ̀yà sọ fún wa àti nǹkan tó tún sọ pé ẹ̀gbọ́n mi gangan fi sílẹ̀ tá à ń wò ó mà ti ń jọra wọn. Gbọ́ ẹ jẹ́ ká wò délẹ̀ náà ẹ jẹ́ ká ṣe èsì gbọ́ délẹ̀ kò tí ì délẹ̀ ọ̀nà sí jìn. Ká kọ́kọ́ gbọ́ délẹ̀ náà. Yá lọ kò sọ́mọdé nù wa. Ẹ ó ti yá. Kí gbogbo nǹkan tó kù títí kan ilé iṣẹ́ mi kí ó jẹ́ ti ọmọ mi Ọrẹolúwa tí ó bá mi pa orúkọ oríkìpọ̀ Akànní Da Silva. Ẹ wá gbọ́ o lóòótọ́ àti lódodo mo mọ̀ wípé ọmọ mi ọmọ kékeré ni lásìkò yìí n kò sì mọ ipò àbí ọjọ́ orí tó máa wà nígbà tí èmi bá fi ayé sílẹ̀ àmọ́ tí kò báyìí tí pé ọmọ ọdún 18 ó ní àǹfààní láti yan ẹnikẹ́ni gẹ́gẹ́ bí alámòjútó òun ìyẹn guardian kí onítọ̀hún sì máa gbẹnusọ fún. Mo sọ fúnra ara mi ni ẹnìkan ò gbébọn tì mí lẹ́yìn tí mo fi sọ bí mo ṣe fẹ́ kí wọ́n pín ogún mi nìyí. Ẹni tó bá wá kọ̀ tó ṣorí kunkun tó fẹ́ dá wàhálà sílẹ̀ lẹ́yìn ikú mi láti bá mi ṣe lọ́nà tí ò tọ́ kíákíá lórí tó máa bá mi. Ẹ ṣé. Àdúgbò lọ́yà lọ́yọ̀ àti ìdáfẹ́rí náà láti kò kú yàtọ̀ sí nǹkan tí ó kà fún wa. Ohun tí èmi kàn máa fẹ́ kó ikọ́ yé wa rẹ̀. Mi ì ní fi gbà kan bọ̀kan nínú àná wa. Mo ti rí i pé gbogbo alájọ wà níbi tá a gbọ́ nǹkan tí Àkànní fúnra rẹ̀ tó sọ. Títí láéláé ni ìrántí olódodo tó bá jẹ́ èmi náà máa ṣe jù bẹ́ẹ̀ lọ fún sista ẹ̀. A máa mú ọjọ́ tá a máa pín property. Màá dẹ̀ fẹ́ kó 1 grand
tó bá ṣeé ṣe tí sister bá ní lọ́ọ̀yà tí wọ́n mọ̀ mo fẹ́ kó náà wá ká hand over tó jẹ́ ti ilé lọ́wọ́ bí o ní nǹkan ṣe fẹ́ òun la ṣe máa ṣe then coming to the guardian tó ń lọ máa yàn àwọn ẹbí àforíkọ lórí yẹn so ìyẹn jẹ́ nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. tọ́ ẹ ṣe olórí ẹbí kọ́lọ́n kò sọ wájú báyìí lọ. bó bá lógún ẹrú bóyá wọ́n fa ọgbọ̀n ọjọ́ tí ó bá kú o ọmọ làdélé. ṣé ẹ̀yin àti dáàdì wa lẹ́jọ́ jókòó lẹ ṣe will tẹ̀ka yẹn tẹ draft tẹ ṣe everything ẹ̀ẹ́dẹ̀lẹ̀ advice wọn lọ́ọ̀yà ètò nítorí ọ̀lọ́ ìṣàánú mi ṣé ẹ fi òpin responsibility tẹ ọ gbélé ọmọ mi lórí ẹ kó ti pọ̀ jù báwo lè ṣe fẹ́ káwọn ẹbí feel towards ọmọ yẹn danger lélẹ́yìí. ṣe rí madam gẹ́gẹ́ bí amòfin mo sọ ṣùgbọ́n chief náà wí so chief wíìlì yín báwo ni kí n ṣe prepare sir. ó ṣe èmi rò wípé ohun àkọ́kọ́ òun ni ká tiẹ̀ mọ kí ni àwọn ohun tí mo ní nílẹ̀ bíi dúkìá àti owó tó wà ní báńkì. mo ti ṣètò yẹn gbogbo ohun tí mo ní láyé àti lọ́run mo ni mo ti kọ síbẹ̀ yẹn. Oh, this is very good. In fact, it make iṣẹ́ mi very easy. But ibi tíṣẹ́ ṣì wá ń sìn ni pé tí ẹ bá dàgbà tí ẹ di ògbó tẹ ẹ rebi tágbà ń rè báwo gan lẹ ṣe fẹ́ ká ṣe pín dúkìá yín. o ṣeun ìyẹn pàápàá kì í ṣe iṣẹ́ kan tá a rè rẹ́rẹ́ nítorí wípé ọmọ mi ọ̀rẹ́ olúwa Akànní Da Silva òun ló máa jẹ́ the main beneficiary gbogbo ohun tí mo ní. tó túmọ̀ sí pé ọmọ yẹn ọ̀rẹ́ olúwa nìkan lè fẹ́ fún ní gbogbo dúkìá yín. mi ò sọ wípé ọ̀rẹ́ olúwa nìkan màá fún ẹbí màá fún ará níwọ̀nba ṣùgbọ́n ètò jẹ́ ojúlówó ẹ̀ gẹ́gẹ́ bí ilé iṣẹ́ mi gẹ́gẹ́ bí àwọn ilé mi tó tóbi jù tí ọ̀rẹ́ olúwa ni òun ló máa ṣe alákòóso gbogbo ẹ̀ òun ló máa ní nǹkan ẹ̀ ìyẹn jẹ́ bí ó ṣe jẹ́. ẹ má bínú chief ṣé ẹ dẹ̀ rò pé ọ̀rẹ́ olúwa àbọ̀ ọ̀rẹ́ olúwa ọmọ yín kan náà kọ́ ni. òun náà ni ẹyẹ méjì jáṣà. ṣé ẹ rò pé ọmọ yẹn kéré jù fún responsibility ẹ gbé kaláyà ìsà. ó ṣe ọ̀rẹ́ olúwa lè kéré lọ́jọ́ orí ṣùgbọ́n ipò tó occupy nígbésí ayé mi kì í ṣe ipò kékeré má gbàgbé mi ò ní níwájú mi ò ní lẹ́yìn ọ̀rẹ́ olúwa ìyẹn túmọ̀ sí wípé ọ̀rẹ́ olúwa tó yẹ kó jẹ́ ọmọ mi bóyá ọmọ mi karùn-ún àbí kẹfà òun ni mo fi ṣe àkọ́bí òun náà ni mo fi ṣe àbígbẹ̀yìn ìyẹn túmọ̀ sí wípé òun nìkan ṣoṣo lọ́mọ tí mo bí tí o bá mọ bí ìrìn àjò mi ṣe rí lórí ọ̀rọ̀ aya àti ọlọ́mọdé yìí bóyá ohun tí mò ń sọ ò bá yé ọ sórí ìyàwó mi ìyẹn mọ́mí àgbà ìyá ọ̀rẹ́ olúwa àgbà 20 good years 20 ọdún gbáko lájọ fi wà nílùú òyìnbó torí mo fẹ́ níṣu lọ́kà ni gẹ́gẹ́ bí tọkọtaya la wà ń bẹ̀ for 20 good years ṣùgbọ́n láàrin 20 ọdún yẹn tó fi pé 20 ọdún gẹ́rẹ́gẹ́ kò ní oyún látàárọ̀ dálẹ́ rí ìgbà táwa jọ pinnu tá padà wálé àwọn ẹbí mi wá bẹ̀rẹ̀ wàhálà yìí nítorí wípé kò bímọ wọ́n ní àfi dandan kí n lọ fẹ́ ìyàwó mi èmi náà sì fa kíkọ́rí mo ní mi ò ní ṣe
nítorí ìfẹ́ tó wà láàrin èmi àti ìyàwó ṣùgbọ́n pàkàlàyà mi jà nígbà tó jẹ́ ìyàwó mi fún rẹ̀ náà ló ní kóun lè rojú rí àwọn ẹbí mi àfi dandan kí n lọ fẹ́ ìyàwó mi òun náà tún wá fọ àwọn ọ̀rọ̀ kan ṣàkàwé ọ̀rọ̀ fún mi lèmi náà bá gbà mo gbà ni mo fi fẹ́ ìyá ọ̀rẹ́ olúwa tó wá bí ọ̀rẹ́ olúwa fún mi ní 99.9 hour pé kémi náà lè jẹ́ bàbá kí n lè fọmọ sáyé lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nítorí àìlera mi nítorí àìsàn tó ń dà mí láàmú ó ní mi lára láti gbà wípé mi ni mo ní ọmọ ọ̀hún àfìgbà tí mo tó ṣe test lọ́yà mo nítàn yẹn mo ṣe DNA test kí wọ́n tó confirm fún mi pé ọmọ mi ṣáńgílítì ni ọ̀rẹ́ olúwa jẹ́ inú mi bá dùn pé àṣírí náà ṣì máa fi ọmọ sí ayé lọ ẹ sọ fún mi lọ́yà kí ni mo ṣe fún ọ̀rẹ́ olúwa tó pọ̀ jù nígbà t'Ọlọ́run máa tún gbé ìṣe ẹ̀ dé àyájọ́ ọjọ́ tán bí mi àtòṣù tán bí mi náà ni wọ́n bí ọ̀rẹ́ olúwa tàfijọ́ ń jẹ́ àkànní wá sọ fún mi kí ló pọ̀ jù tí mo ṣe fún ọ̀rẹ́ olúwa kò sí. mo ṣẹ̀ṣẹ̀ wá understand the true picture of things ni in fact mo dúpẹ́ lọ́wọ́ yín chief tẹ́ tàn mọ́lẹ̀ sí fún mi dáadáa báyìí kò sí nǹkan tí yàn fúnra ọmọ bẹ́ẹ̀ tó pọ̀ jù. Cambon tó ní lọ́yà Cambon tó ní ṣèbí mi náà kàn sọ tí mò ń sọ ni ṣé mi fẹ́ kú báyìí lọ́yà tá ń fẹ́ kú lóòótọ́ àìlera wà àmọ́ mi ò gbàdúrà láti kú ní 20 ọdún sígbà táwa kódà 30 ọdún torí mo fẹ́ rí ọmọ tí ọ̀rẹ́ olúwa bá bí kí tó fàyè sílẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí àṣà òfin àfidànlọ́ ká ṣe ìwé sílẹ̀ torí rírò ní tènìyàn ṣíṣe. iṣẹ́ tèmi àti lọ́ọ̀yà ni pé máa kọ̀ wá àwọn legal grounds láti back will yẹn up ni ṣe mọ̀ gẹ́gẹ́ bí position ẹ̀ as a minor ọmọ kékeré ni so mo believe pé àṣeṣe. ṣe jẹ́ ká wá bẹ̀rẹ̀ láti pín báyìí láti orí ìyá ọ̀rẹ́ olúwa yẹn àgbà. ṣe rí lẹ́yìn tí chief wá sọ gbogbo ọ̀rọ̀ yìí tán ó rẹ̀ mí fúnra mi wá láti inú mo wà convinced débi tó yẹ pé mo láti fi ṣífúlẹ̀ kó ṣe bó ṣe fẹ́ àmọ́ kíní kan mo mọ̀ tó dá mi lójú wípé ẹ̀mí tí ẹnikẹ́ni ò fún ni ẹnikẹ́ni ò lè gbà àdúrà ní ká ṣáà máa gbà. ẹ̀mí tẹ́nìkan ò fún ni ẹnìkan ò lè gbà. bẹ́ẹ̀ni. Àkànní. tó bá lógún ẹrú bóyá wọ́n fa ọgbọ́n bó bá lógún ẹrú. ohun tó mà ní ẹni ní birthday ọ̀rẹ́. bẹ́ẹ̀ ni èmi ni. tó bá ti dán kó bá mi kí èmi náà pe òun àtìyẹ wá kí wọn tọrọ tí Àkànní ò jẹ́ kí tiẹ̀ rí kankan rò mọ́ Ọlọ́run wà pẹ̀lú wọn. olórí ẹbí mo tẹ̀ ní kí n béèrè lọ́wọ́ yín ni pé nípa ọ̀rọ̀ ti guardian tí wọ́n ní pé ẹ máa yàn fún ọmọ pé báwo ni ẹ ṣe yanjú ẹ̀ sí. charity ọ̀rọ̀ ti guardian yẹn ìwádìí tèmi wádìí àti tí iṣẹ́ tèmi máa ṣe ó jẹ́ kiri pé kì í ṣe tèmi lè ṣe ní àárín náà lẹ ti máa wá guardian. ẹ má bínú ọ̀nkú ibi tí mo ti ń tàn sí yẹn mo ń gbọ́ tí sista ń sọ̀rọ̀ kan tẹ́yìn náà ń sọ̀rọ̀
ẹ̀ ń dárúkọ guardian èwo ni ti guardian náà rọlẹ̀. òun náà ló ń bá mi sọ wípé lórí ti guardian tá a fẹ́ yàn fún ọrẹ bóyá òun náà dẹ̀ sí nìkan tó fẹ́ sọ nípa oṣù ẹ̀gbẹ́nulẹ̀ náà ni. nǹkan tèmi tiẹ̀ ṣe ń sọ ń bẹ̀ ni wípé kó lórí ẹbí wò ó nítorí pé ọmọ tèmi Dayọ̀ àti ọmọ kejì yẹn ìyẹn wọ́n ti ń bá ẹ̀gbọ́n wa gbé tipẹ́ ọ̀dọ̀ wọn náà tún ń ṣiṣẹ́ kó ń jọ torí Ọlọ́run kó kúkú yàn kan náà àwọn ọmọ yẹn bó tiẹ̀ jẹ́ Dayọ̀ tèmi tó ẹ̀fọ́ pọ́ùn tún ṣì kéré kó yàn kó máa ṣe ìtọ́jú ọmọ yẹn ìyẹn tún máa bójú mu. ó wrong kò lè possible Dayọ̀ ọmọ yín ó kéré púpọ̀ nílé lọ́jọ́ orí tiẹ̀ gan pẹ̀lú àwọn ọmọ bọ̀dá tó kù kí ni irú brain wo ló ní tó lè fi maintain gbogbo iléeṣẹ́ tọ́rọ̀ bá ti rí báyìí ẹ wò wípé ẹni tó kù yìí adìẹ òṣà ní kó ká dẹyin inú ẹnu ó fi property sílẹ̀ èèyàn tó kápẹ́bù bí irú wa báyìí la lè manage ẹ̀ ń sọ̀rọ̀ pé gbóhùn tí bọ̀dá filẹ̀ tó tóbi tó yẹn ẹ̀ ń dárúkọ Dayọ̀ that is wrong thing ìyẹn wrong. Wàlábì jẹ́ kí n sọ ọ̀rọ̀ fún ẹ ibi gẹlẹ́tẹ̀ la máa ti ń bá àgbàlagbà ìwọ ti dàgbà ìwọ lọ jókòó jẹ́ kí àwọn ọmọ ìjẹ́ kan ṣe ọmọ kéékèèké ni wọ́n. a ní nǹkan wrong sister kí lọ́jọ́ orí àwọn ọmọ tẹ́ ẹni kan máa handle nǹkan yìí ẹ jẹ́ kí irú mi wà ń bẹ̀ kí. wo ó ti tó ẹ jàre kí ló tiẹ̀ dé gan adé máa sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ òní jẹ́ ká sọ̀rọ̀ kí ló dé gan ṣe bí ọmọ ìyá lásán lájọ jẹ́ ó kì í ṣọmọ bàbá wa náà ó ń ṣọmọ bàbá ìyá lásán ló pàápọ̀ bàbá ò pàápọ̀ jẹ́ kí àwa tàjọ jọmọ ìyá ọmọ bàbá jẹ́ ká sọ nǹkan wa. ẹ bá ti sọ ẹ tẹ́lẹ̀ pé áńgù bìtà máa bá wọlé ni. dákunjọ ìyá Dayọ̀ mi fẹ́ bẹ́ẹ̀ àsìkò ìkọ́lé ẹ̀ ká máa sọ pé lè lọ́mọ ìyá lè lọ́mọ bàbá. ọ̀nkù ẹ jẹ́ kán sọ ohun tó ń fẹ́ sọ áńgù tó ń fi bá wọlé yẹn náà wà okay we call it a separational angle wọ́n jẹ́ ká mọ̀ pé róòlù ọmọ ìyá yàtọ̀ sí ti ọmọ bàbá. Alábí ẹ ti ń bá kan bọ̀ ẹ má jẹ́ kó di àsìkò yìí ká wá máa sọ wípé ńkọ́ eléyìí ni jókòó báyìí. kò lẹ́sẹ̀ sí ìsàn gbogbo kìíní mo ń ṣáàjì ọjà kéèké máa lọlé torí tí mo ń ṣáàjì. Alábí. ẹ wo màá pè yín lórí aago ibi abẹ́ step yẹn ni mo ti ń ṣáàjì ẹ jẹ́ kí n máa lọ sista kò sí wàhálà. Alábí ṣé èfi lè jẹ́ kó máa lọ ó ti ń gún wa gàràgàrà jù ẹ jẹ́ kó máa lọ. ìyá Dayọ̀ mi fẹ́ o. ọ̀rọ̀ gbọ́dọ̀ délẹ̀ sí kó ajá pèsè la máa mọ̀ ìpele yìí ọmọ ìyá lélẹ̀ lọ́mọ bàbá. gbogbo àwọn ọmọ wa àákún wọn lè tá a bá tẹ̀lé àti dàgbà ẹnikẹ́ni tó bá ti mú bẹ̀ ó lá máa fara mọ́. olórí ẹbí wọn ní kí gbogbo wa kóra wa jọ kọ́mọ yẹn wà mọ ẹni tó ń. bó ṣe máa jẹ́ nìyẹn. èmi wò pé kò yẹ kó rí bí olórí ẹbí ní àṣẹ ló yẹ kẹ́ pàṣọ pé Dayọ̀ ni kẹ̀dẹ̀ fi síbẹ̀ ó tán àṣẹ ni. mi ò pàṣẹ mo ṣì ń lọ síbi tákàn nínú rẹ̀. wọ́n ní bá a bá mú èèyàn sílẹ̀ ó gbọ́dọ̀ ní í ṣe pẹ̀lú ìfẹ́ ọmọ yẹn ọmọ rẹ̀ ọmọ ọdún 12 kí lẹ fẹ́ kí n máa lọ. Bọ́ládé èmi mo ní kíyà rẹ sọ fún ọ pé kó wá yọjú sí mi. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé wọ́n fẹ́ yan aṣojú tó máa mójútó iléeṣẹ́ tí ẹ̀gbọ́n wọn fi sílẹ̀ ẹjọ́ sẹ́ gbà mí akitiyan mi lórí iléeṣẹ́ yìí kì í ṣe kékeré kó tó di pé ẹ̀gbọ́n wọn kú èmi ni mo dẹ̀ jẹ́ wọléwọ̀de fún ẹ̀gbọ́n wọn kò sí nǹkan kan tó ń lọ ní iléeṣẹ́ yẹn tí mi ò mọ̀ ń pa ẹ̀ àmọ́ bọ́rọ̀ ṣe wá ń lọ yìí ó dàbí ẹni wípé wọ́n ti fẹ́ gbé nǹkan gbẹ̀yìn mi kò fẹ́ yé mi mọ́ ìdí nìyẹn tí mo ṣe sọ gbogbo nǹkan tó ń lọ fún màámi tí wọ́n fi sọ pé kí n yọjú sí yín ìjọ. Bọ́ládé wò mí èmi amínú àwọn oògùn òdùbúlẹ̀ ṣáàgùn tí fàyàjọ́ pégbére pa lóòjọ́ àfògèdè gbẹgbẹ fúnfà lára èmi lẹ́kùn orí òkè tí pẹran wẹ́wẹ́ ìsàlẹ̀ bọ́rí ají fàtàrí dágbádá ìpẹ̀rù lóòjọ́ àpò òkúta tó forí ṣọlẹ̀ tí ò gbọdọ̀ farapa ó ṣe ìwọ̀ òrìṣà wo àìmọye àwọn típò kan àbí kejì ọ̀tọ̀ sí tí wọ́n ti dọ́dọ̀ mi ní tí mo ti gbapò fún ọ ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ ẹ̀yọ́nú olúgbàre là á fún ọ olúgbàre ọ̀gbàre tiẹ̀ fún ọ àyífalágẹmọ sọ́jà ká tún wò sàmì egúngún kégún tí ọba jó ń bi tálágẹmọ bá ti wò títí jó yóò máa wòran ni èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ wọ́n bọ̀ wọn ò tí ì dé bí mo bá dé gbogbo ayé ẹ̀ rí i pé mo dé èmi gangan lóògùn wọ́ọ̀ wo Bọ́ládé oògùn rí abẹ́nu gbọ̀ngbọ̀n àṣà pé òjẹ́ èmi lọ́lọ́ lọ́ọ̀gùn èmi lágbádá àjọ ògùn èmi làdó òkó ògùn sí èmi látàrí ògùn èmi gbogbo ẹ̀ kìkì ògùn èmi gangan lóògùn ló tún fẹ̀
torí pé olúbínú yọ lórúkọ tí wọ́n pe babaláwo ọ̀ṣáwòrò mẹ́jà lórúkọ tí wọ́n pèsè ọ̀dàrà ọ̀ṣẹ́ṣẹ́ ayaba lórúkọ tá a pa àwọn ìyá mi àjẹ́ ọ̀ṣẹ́ṣẹ́ ayaba lórúkọ tí wọ́n pa àwọn ìyá mi àjẹ́. ó yọ ló ní kí gbogbo ọmọ aráyé máa yọ́nú sí ọ. ó yọ ló ní kí gbogbo ọmọ aráyé máa yọ́nú sí mi. ẹ̀kú ló ní gbogbo tó o bá ṣe tó bá kù díẹ̀ káàtó kó máa kù dànù nínú gbogbo ẹni tó o bá ṣẹ̀. ẹ̀kú ló ní gbogbo ohun tí n bá ń ṣe tó bá ń bí àwọn èèyàn nínú kó máa kù dànù. torí pé kí ni ṣẹ̀ṣẹ̀ lọ́mọdé yọ̀ mẹ́yẹ ṣẹ̀ṣẹ̀. ṣẹ̀ṣẹ̀ lọ́mọdé yọ̀ mẹ́yẹ ṣẹ̀ṣẹ̀. ṣẹ̀ṣẹ̀ làgbàlagbà yọ̀ mẹ́yẹ ṣẹ̀ṣẹ̀. ṣẹ̀ṣẹ̀ làgbàlagbà ń yọ̀ mẹ́yẹ ṣẹ̀ṣẹ̀. àwọn àgbààgbà ò ní di àtẹ́lọ́bẹ̀ èmi mọ́ sọ bẹ́ẹ̀ fún wá wo sọ wá rí ọ̀sẹ̀ yìí dèédé aago kan òru lọ́wẹ̀ ń kórìíta ìwọ nìkan ló sì lọ rè dáwẹ̀ ojú mi ò gbọ́dọ̀ rí ọ ó ti rí i pé ọwọ́ ti pa ẹsẹ̀ ti pa kó tó di pé ọwọ́ ṣe ẹ̀yọ́nú olúgbàre yìí ó kọ̀ǹkàn méje lọ́ọ́ fi wẹ̀ sí kórìíta mẹ́ta lọ́gàdú ojú méjì ò sì gbọ́dọ̀ rí ọ. ẹ̀yin bàbá ṣé mo lè sin lọ ìrora bí farapamọ́ sí kó má jẹ́ òun nìkan. ṣé ẹ̀yin méjì ilẹ̀ fẹ́ wà lórí ipò kan ni èèyàn kan ṣoṣo ni ìdínú téèyàn méjì ò gbọ́dọ̀ tẹ̀lé ojú mi ò sì tún gbọ́dọ̀ rí pẹ̀lú. bàbá ọkàn mi ti wá balẹ̀ báyìí torí àwọn mẹ̀lẹ́bí wa wọ́n ti jókòó pàdé wọ́n ti fẹ́ gbọ́dọ̀ ìgbàbọ̀ mi ì dẹ̀ fẹ́ kíkó ìbọ́ lọ́wọ́ ọmọ mi àmọ́ báyìí ẹ̀mí mi ti balẹ̀ elédùn ó máa fún yín ṣe o. wọ́n fọkàn ara rẹ balẹ̀ ìyá bọ́lá ni èmi mọ́ mú fún yín àṣà pé òjò ògùn abẹnú gbọ̀ngàn èmi àmì ní oògùn ilé alára mo kọ́ débi tí wọ́n ti gbé forí jẹ mọ́ lọ́rẹ̀ bá forí mi jẹ oògùn mo débi tí wọ́n ti gbé fẹnu jẹ mọ́ bá fẹnu mi jẹ oògùn mo délé wọ́rọ̀ gún àga mi tí wọ́n ti gbé fi gbogbo ara jẹ mọ́ ti lọ́rẹ̀ bá fi gbogbo oríkèéríkèé ara mi jẹ oògùn ló tún fẹ́ mo wá ṣe gbogbo àgbẹ̀dùn mi kìkì oògùn èmi gangan ní ìjìnlẹ̀ oògùn ló tún fẹ́ ewé kan so mo pé gbẹ ewé ló jẹ́ mi lójú ọlọ́ọ̀bàrà jẹ́rẹ̀ ń pè ọ́ ẹnìkan ẹ̀ fọlẹ́gàmọ́ sọ́jà ká túbọ̀ sàmì wá gbéra sọ mẹ́ta ara yín náà. Olúwa wa ti nìyí tó ẹ̀rọ àmàdá ẹ̀jọ̀ ẹ má bínú pé mo bá dàgbà ẹ má bínú pé mo ní àwọn ètò àdúrà kan tí mo ṣe lọ́wọ́ ní ilé mi. kò sí wàhálà pẹ̀lú. ok àwọn ni ọmọ yín tí ẹ sọ fún mi pé ẹ fẹ́ ní àdúrà lórí wọn. bẹ́ẹ̀. ọpẹ́ ní fọ́lọ́run síwájú ohun gbogbo ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù. àmín. ní agbára ẹ̀jẹ̀ Jésù. àmín. ọba Ọlọ́run alágbára ọba tóbi jùlọ Olúwa Ọlọ́run wá fi wá mọ̀nà. àmín. wá gbàdúrà wa. àmín. wá wà pẹ̀lú wa. àmín. dúró tì wá. àmín Jésù. tọ́ wa sọ́nà. àmín. wà pẹ̀lú wa. àmín. ní orúkọ Jésù Kristi Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run. Jésù ṣe. ní bí a ṣe fi hàn mí nínú àdúrà yìí a rí i pé ọmọ yìí ọmọ ológo ńlá ni. Jésù ṣe. a rí ìmọ́lẹ̀ tó ń tàn yíká rẹ̀ tí àwọn èèyàn ṣì ń wárí fún. pásítọ̀ ṣé mo rí pé láìpẹ́ yìí náà ẹ mọ̀ pé mi náà sọ fún yín pé alúùsì ọ̀nkù mi kan. mo rántí. mo dẹ̀ sọ fún yín pé ọmọ kékeré báyìí lọmọ tán fi sílẹ̀ ṣẹ̀dẹ̀ ọmọ mi náà ọ̀dọ̀ wọn ló ń gbé tipẹ́tipẹ́ àtàwọn ọmọ èèyàn wa míì náà ògbà tó kù mí yẹn ti wá kún sí àwa fẹ́ ṣe family meeting lọ́la fún gbogbo ẹbí àti àwọn míì kan tí wọn bá wọn gbé so wọn wá náà fẹ́ yan ẹnìkan ní aṣojú tó máa mọ́nítọ̀ ọmọ ọ̀nkù mi yẹn òun dẹ̀ ní ó ti pẹ́ ń bẹ̀ òun mo ṣe wá ní pé kí n wá bá yín pé oníkálukú náà ló ń sáré bí ọ̀ṣẹ́ máa dùn tiẹ̀ torí ọ̀la ń sìn náà máa ṣe family meeting mo ṣe ní kẹ́ ẹ bá mi gba special prayer mo fẹ́ kẹ́ bá mi ṣe fún ní ọ̀la báyìí kó lè bá àánú Ọlọ́run pàdé kó lè jó òun báyìí náà máa mú ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ràn mí lọ́wọ́. Jésù yóò wà pẹ̀lú wa. àmín Jésù. èmi ò mọ̀ bóyá nínú nǹkan tí ẹ ń sọ yìí náà nìkan tá a rí nínú àdúrà yìí o kókó ohun tí a máa gbé àdúrà wa lé lórí náà nísìnyí pé ohun tí ó máa wù kó má pa ohun tí ó máa pa kó má wù. àmín. ká túbọ̀ máa ní àdúrà ńláńlá àwa náà fi àdúrà jagun ní ọ̀la yẹn mo dẹ̀fẹ́ kẹ́yìn náà wà nínú ìsira Olúwa Ọlọ́run alágbára kó wà pẹ̀lú wa. àmín. ẹ ṣé pásítọ̀ ẹ ṣé mo dúpẹ́ pásítọ̀ ẹ pẹ́ fún wa o Ọlọ́run ò ní fi yín sílẹ̀ o ẹ ṣé o. àkùkalẹ̀ ìyá ọ̀rẹ́ ó kú ìtọ́jú ọ̀rẹ́ Olúwa
inú mi dùn fún ẹ púpọ̀. Gẹ́gẹ́ bí ohun tá a ní ká wá ṣe lénìí nípa àtìlẹ́yìn guardian tí gẹ́gẹ́ bí bàbá ẹ ṣe sọ, mo ní gbàgbọ́ pé o ti mọ gbá wọn tí wọ́n jẹ́ family àbáwọn tó lẹ́tọ̀ọ́ sí láti pé tó lè yàn. O ti mọ bọ̀dẹ́ Bọ́ládé, o mọ Dayọ̀, o dẹ̀ mọ àwọn ìyá yín. Wọ́n ní kò yẹ ẹnì kọ̀ọ̀kan lẹ̀ nínú gbogbo wa. Ẹ lè mọ̀, mo ní ibi tí ẹ fẹ́ràn mi pé ìgbà wo ni mò ń lọ bẹ̀ mọ́. Ẹ tí lè lọ sìn yàn torí ó ní àwọn kan náà tí mo fẹ́ gbé fún yín tẹ́ máa bá mi gbé fún wọn, so ẹ dúró dè mí. Yes. Alàgbà, kí ló ṣẹlẹ̀? Ẹ wọ bẹ́ẹ̀ ni ìdó mọ́ mi. Wọ́n ní kó dúró lé wa lórí. Ṣé o mọ̀ pé family member ló wà níbí? My friend lọ dúró síta lọ sọ fún ẹ. Ẹ gbọ́ wọn mi. Daddy, wọ́n ní ẹ lọ dúró dè mí. Ẹ náà mo dúró yìí. Go outside, my friend. Ìpàdé mọ̀lẹ́bí là ń ṣe lọ́wọ́. You're not our family member. Ẹ gbọ́n Sigma ló mọ̀. Ẹ lọ dúró dè mí ta nǹkan tí mò ń sọ nìyẹn. Mi mọ bá gbàlagbà ṣe máa wà tó máa dàgbà tó ní dánú. Ẹ má bínú sir. Anyway, gẹ́gẹ́ bọ̀rọ̀ tí mò ń sọ, ẹ̀gbọ́n ẹ̀ yìí ló fi bẹ́ẹ̀ dámọ̀ dáadáa. Ọmọ mi tí mo tó wà ní Sokoto ni, torí ìtẹ̀yìn náà ló ṣe wá. Last born mi ni. Tó bá jẹ́ náà ló bá fẹ́ ní guardian yẹn, kò sí problem. Tó bá dẹ̀ jẹ́ pé nínú àwọn ọmọ màmá yín ni àbí àwọn ìyá yín ni, kò sí wàhálà. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan àgbàlagbà ni mí, mi ráyè àti máa tẹ̀lé káàkiri. So it's now left to you kó decide ta lẹni tó fẹ́ tó máa tó ẹ sọ́nà. Ẹ ṣé gan-an, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹni tí mo fẹ́ mú fún guardian mi kò sí lára family rárá. Ẹni tèmi fẹ́ mú ni driver mi, Mr. Atanda. Mr. Atanda tó wọlé láìpẹ́ yìí. Tí wàá dá báyìí. Ọ̀rẹ́, Mr. Atanda. Bẹ́ẹ̀ni ma. Ọmọ tá à ń sọ̀rọ̀ ń pẹ́ àbúrò mi ló jẹ́. Ẹ ṣó wá da ọmọ tó ju ọmọ gbẹ́ndé abẹ́ mi lọ, ọmọ tó ju ọmọ ọdún mẹ́wàá sọmọ ọdún méjìlá lọ, ó wá kàn tó gbogbo àwọn àgbàlagbà nílé iṣẹ́. Ẹ̀yin méjèèjì, kí ni ohun tẹ́ rí ní ọbẹ̀ tí ẹ fi wàrú ọwọ́? Mi ò síbẹ̀ sà, mi ò kí n síbẹ̀ rárá sà. Bírẹ́dà tẹ̀wà ní máa ń rajì sà. You are a disgrace to the family. Kí ni lọ síbi wo ni mọ̀ nǹkan sá? Ẹni tí mo fẹ́ mú fún guardian mi kò sí lára family rárá. Kí ló tiẹ̀ dé gan? Adé máa sọ̀rọ̀, a máa sọ̀rọ̀, òní jẹ́ ká sọ̀rọ̀. Kí ló dé gan? Ṣé bí ọmọ ìyá lásán lájọ jẹ́? Ó kì í ṣọmọ bàbá wa náà. Ẹjọ́ Àtàndá ni mo wá fi sùn. Àtàndá ti ń kọjá yìí o. Látàndá tó jẹ́ ọmọ iṣẹ́ mi ni. Ó wá fẹ́ máa gbé iṣẹ́ tiẹ̀, ó fẹ́ máa gbé fún mi, òun fẹ́ máa ṣọ̀lẹ. Nǹkan tẹ́ bá gbọ́ lẹ́nu PA mi, ọ̀dọ̀ mi ló ti wá. And it's final. Jẹ́ sọ fún ọ, ọlọ́sùnú ọkọ̀ àbí bẹ́ẹ̀ kọ́, tí ó bá tẹ́ ọ lọ́rùn kọ́ lọ sùn sórí mọ́tò. Tọ́ bá wá rí pé nú bí ọ̀párápá tó fẹ́ yarí kọ́ kọ̀wé kọ́ fi sẹ́yìn lẹ̀. Bá kú tọ́ bàtà lè ṣe. Ọ̀run mélòó bàbá fágan tó wá sílé ayé, ìwé mélòó lọ́kà? Ká wá sọ pé ìyá ti ń sun bọ̀ọ̀lì lójú sí.
èmi tí mo jókòó gadigan ní padàkúlà tí mo jẹ ọ̀gá gbogbo léèṣẹ́ ìwé mélòó mọ̀ ká. ó yẹ ó yá wèrè ni. orí mi ò ẹ bá wọ ni. ẹ wò bọ́dà orí wà bẹ́ẹ̀ orí yẹn. yẹ kó tó wà lẹ́ẹ̀kan sí kó tó wà lẹ́ẹ̀kan sí. ayé mi ọ̀gá. yẹ mi kú ọkọ mi dá ayé mi jẹ. Olowo Lomo Naa. Olowo Olowo Lomo Naa. Ó bọ́wọ́ nílé o. Ó bọ́lá nílé o. Ó bọ́rọ̀ nílé. Olowo Lomo Naa. Ó bọ́wọ́ nílé o. Ó bọ́lá nílé o. Ó bọ́rọ̀ nílé. Olowo Lomo Naa. Àyànmọ́ ògbóògùn orílẹ̀ lẹ́jọ́ kádàrá ò ṣe yí padà ọ̀rẹ́. Àyànmọ́ ògbóògùn orílẹ̀ lẹ́jọ́ kádàrá ò ṣe yí padà ọ̀rẹ́. Ohun Elédùà bá kọ mọ́ ni o kò sẹ́dá tó lè yí padà. Ohun Elédùà bá kọ mọ́ ni kò sẹ́dá tó lè yí padà. Ká gbà f'Ọlọ́run ká lè ní ìsinmi. Ká gbà f'Ọlọ́run ká lè ní ìsinmi. Ká gbà f'Ọlọ́run ká lè ní ìsinmi. Ká gbà f'Ọlọ́run ṣebí ìyẹn ló dára. Torí ẹ̀dá tí ó gba kádàrá rẹ̀ dandan ni á gbà kodoro. Mo ní ẹ̀dá tí ó gba kádàrá rẹ̀ o yóò gbà kodoro. Àyànmọ́ ti dúró o, kádàrá ò ṣe yí padà o. Àyànmọ́ ti dúró o, kádàrá ò ṣe yí padà o. Ẹ̀dá ayé kan kò lè pa kádàrá dà láéláéláéláéláé o. Ẹ̀dá ayé kan kò lè pa kádàrá dà láéláéláéláéláé o. Ohun ẹ̀dá bá máa jẹ láyé kò ní ṣàyí jẹ. Ibi ẹ̀dá bá máa dé láyé kò ní ṣàyí débẹ̀ o. Omi ẹ̀dá bá máa mu láyé kò ní ṣàyí mu. Ohun ẹ̀dá bá máa jẹ láyé kò ní ṣàyí jẹ o. Olowo Lomo Naa. Olowo Lomo Naa. Ó bọ́wọ́ nílé o. Ó bọ́lá nílé o. Ó bọ́rọ̀ nílé. Olowo Lomo Naa. Ó bọ́wọ́ nílé o. Ó bọ́lá nílé o. Ó bọ́rọ̀ nílé. Olowo Lomo Naa. Àyànmọ́ ògbóògùn orílẹ̀ lẹ́jọ́ kádàrá ò ṣe yí padà ọ̀rẹ́. Àyànmọ́ ògbóògùn orílẹ̀ lẹ́jọ́ kádàrá ò ṣe yí padà ọ̀rẹ́. Ohun Elédùà bá kọ mọ́ ni o kò sẹ́dá tó lè yí padà. Ohun Elédùà bá kọ mọ́ ni kò sẹ́dá tó lè yí padà. Ká gbà f'Ọlọ́run ká lè ní ìsinmi. Ká gbà f'Ọlọ́run ká lè ní ìsinmi. Ká gbà f'Ọlọ́run ká lè ní ìsinmi. Ká gbà f'Ọlọ́run ṣebí